born of fornication is not included under the verse. wọ́n ní ọmọ tí wọ́n bí nípasẹ̀ àgbèrè kò sí nínú àyà Kùránì Tó sọ tí wọ́n ti wípé sọ pé àwọn tí ẹ forbidden lè to fẹ́. you are your mothers and your daughters. wọ́n ní nípa Kùránì tí wọ́n ti sọ pé àwọn tí ẹ lè fẹ́ jẹ́ ìyá yín ọmọ yín, wọ́n ti yọ ọmọ kúrò ńbẹ̀ torí pé ọmọ yẹn ẹ bí nípasẹ̀ àgbèrè, She ẹ is bí not ọmọ náà nípasẹ̀ Islam. considered. She is not considered his daughter in the soundest opinion among our scholars. wọ́n lọ́mọ náà kì í ṣe ọmọ yín nípa gbogbo bẹ́ẹ̀ wọn Muslim Islam bó ṣe panupọ̀ sọ́nà kan, ọmọ náà And kò the ṣe ọmọ yín, most ẹlẹ́tọ̀ọ́ àti correct fẹ́ ọmọ náà. view and the most correct view in the religion. ṣé ń gbọ́ nípa bó ṣe fojú ẹ̀sìn wo, ọmọ náà ń ṣe ọmọ yín. Thus, if there is Ó yá, no ṣé mo lè ẹ sọ̀rọ̀? ṣe sùúrù ẹja délẹ̀. ẹ jẹ́ àkàtán náà àwọn àti ìkàtán ẹtí lẹ̀ lè sọ̀rọ̀ Tọ́. ìbánikẹ́ka lárúbáwá ń sin ẹ̀ka adẹ̀túnfẹ́ If kàbíyèsí. there is no legitimate lineage, there is no legitimate marital relation. ṣé ń gbọ́ wọ́n ní tí ẹ bá ti bí ọmọ náà nípasẹ̀ àgbèrè tí ẹ fẹ́ ọmọ náà, ọmọ yẹn ń ṣe ọmọ yín gangan nìyẹn o, so ẹ̀tọ́ yín lè fẹ́ ọmọ náà. Fornication does not make unlawful by marriage the mother of one's illegitimate daughter. wọ́n ní ọmọ tẹ́ ẹ bí nípasẹ̀ àgbèrè, ọmọ yẹn ń ṣe ọmọ yín, kò tọ́, kò tiẹ̀ ń ṣe irú ọmọ náà ẹ lè fẹ́ kẹ́ máa pàpà súpẹ́ ẹ̀ nínú Islam. Ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ mà. Yes, sir, ẹ kú ètò. Mo ń follow yín náà sí ó tójọ́ mẹ́ta o. Ẹ ṣé mà. Mùsùlùmí lèmi o. Ṣùgbọ́n mo ní ìbéèrè mélòó kan fún àwọn mùsùlùmí ẹgbẹ́ mi. Orúkọ tí wọ́n sọ mí gbà tó bí mi ni Khadija. Mi ìmọ̀ túmọ̀ ẹ̀. Ìyàwó ànábì kan. Khadijat. Òun ni mo mọ̀ sí. In fact, kẹ́ tó máa ṣètò yìí kí n tó come across show yín. Èmi fúnra mi as a Muslim, mo ti ń béèrè question lọ́wọ́ àwọn Muslim ẹgbẹ́ mi wípé tí a bá ti ẹ̀ ní òkè mùsùlùmí la pera wa, ṣé àwọn nǹkan kan wà táwọn mùsùlùmí ẹgbẹ́ wa ń ṣe tó jẹ́ ṣé bí Ọlọ́run ṣe ní ká ṣe ṣe nìyẹn gẹ́gẹ́ bí a ṣe jẹ́ mùsùlùmí tá a dẹ̀ tún jẹ́ ọmọ kí làwa Yorùbá wọn lúàbí gẹ́gẹ́ bí Yorùbá. Àwọn ìbéèrè báyìí lèmi fẹ́ béèrè lọ́wọ́ àwọn mùsùlùmí because èmi gan ti ń ní iyèméjì sí ẹ̀sìn yìí, ẹ̀sìn tí wọ́n ti ń gé èèyàn lórí, ẹ̀sìn tí wọ́n ti ń pààyàn. Ó tọ́ ni. So question mi ni number one, Saudi Arabia ni wọ́n ní ẹ̀sìn Islam ti wá. Ẹ jọ̀ọ́ ṣé àwọn ará abẹ yẹn ṣé wọ́n nífẹ̀ẹ́ wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ bí? Irú èèyàn wo ganan jẹ́ irú ẹ̀yà wo, irú ìhà wo náà kọ sí wa? Torí mo ti rí àwọn ọmọ dúdú ẹgbẹ́ wa tó jẹ́ pé wọ́n lọ ṣe bí ọmọ ọ̀dọ̀ níbẹ̀. Mo dẹ̀ rí bọ́n ṣe treat wọn. In fact, mo rí fídíò kan tí wọ́n ti ọmọ ọ̀dọ̀ yẹn láti orí òkè because ọkọ obìnrin yẹn ó ń harass ọmọ yẹn sexually. Ìgbà tí obìnrin yẹn wá ká wọn, ọmọ yìí dẹ̀ ń sọ fún màá yẹn pé no, kó stop. Ìgbà tó obìnrin yẹn wá pa wọn, màá yẹn wá twist story yẹn wípé ọmọ yẹn ló ń ṣe sóhun. Wọ́n dẹ̀ ti ọmọ yẹn láti ojú window kitchen yẹn, wọ́n dẹ̀ ti sílẹ̀ lẹ̀. Mùsùlùmí lọmọ náà tá à ń sọ yìí o, tó lọ ṣe ẹrú lọ́dọ̀ wọn, tó lọ ṣọmọ ọ̀dọ̀. Àwọn ọmọ tó ń lọ Libya tó ń lọ sí Saudi yẹn. Ìyẹn apart. Second one tí mo tún rí ni màá sọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní Sudan náà. Ṣé àyè gbà mí láti sọ? Ẹ go ahead ma. Mo rí wípé àwọn tó wà ní Sudan, tẹ́ bá lọ wo population àwọn tó wà ní Sudan, mùsùlùmí ló pọ̀ jù nínú wọn. Mo fẹ́ lè ní mùsùlùmí gbogbo wọn. Okay, ẹ wá ní yẹn, ọ ní ká Ọlọ́run sọ, èèyàn kan ń sọ lẹ́ẹ̀kan ẹ Ọlọ́run ní ká ṣe báyìí, ká nífẹ̀ẹ́ ara wa, ẹ jọ̀ọ́. Irú ìfẹ́ wo ni àwọn UAE wá ní sí àwọn Sudan? Torí àwọn fídíò tèmi rí, ó ń jẹ́ kí n yí ìpinnu mi padà láti jẹ́ mùsùlùmí. Subhanallah. Because mo máa rádà kọ́kọ́ jẹ́ ènìyàn náà tí ó ní ìfẹ́ ènìyàn lára kí n tó mú ẹ̀sìn mọ́. Ẹ má mi rò bóyá ẹ gbọ́ nǹkan tí mo sọ yẹn. Wípé ènìyàn mi. Ẹ ṣe sà. Bàbá tí ẹ máa fi Islam lẹ̀ bẹ́ẹ̀ ṣe ti pàdé wa yìí, ẹ máa fi Islam lẹ̀ tẹ̀síwájú. Bí Ọlọ́run ṣe dá wa ní ènìyàn, wípé ká nífẹ̀ẹ́ ara wa yàtọ̀ sí pé a jẹ́ ẹlẹ́sìn, nǹkan kan humanity, òun ni Ọlọ́run kọ́kọ́ kọ́ wa. Wípé ká nífẹ̀ẹ́ kò bá jẹ́ Christian, ìlú London lè ní gbé. Ṣé wá rí ibi táwọn àgbẹ̀ oríṣiríṣi ẹ̀yà èèyàn ló wà ń bí tó jẹ́ pé ẹ̀sìn tó wùn ẹ́ ló lè ṣe. Nǹkan tó in fact ibi tó worst dé ẹ̀ lè débi iṣẹ́. Kẹ́ nítorí ẹ̀ lè jẹ́ India ó jẹ́ Hindu, kẹ́ wá máa sọ̀rọ̀ against Hindu. You can't do that. You lose your job. O lè ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn. So àwọn ìwà tí mò ń rí tí àwọn mùsùlùmí ń ṣe, okay, ẹ wà àwọn Boko Haram náà ní Nàìjíríà, ẹ máa fẹ́ pààyàn, ẹ máa sọ bismillah. Bismillah fún pé kí ni? Wípé ẹ fẹ́ pa chicken àbí ẹ fẹ́ pa ẹran. Fún kí ni? Ìyẹn náà aside. So ó tún wá ní iṣẹ́ wá rí nǹkan kan tó tẹ̀ wá jẹ́ kó yọ ọlọ́kàn mi pátápátá. Òun ni nǹkan tó ń ṣẹlẹ̀ ní Sudan àti nǹkan kan tí Prince of Saudi Arabia, kí lorúkọ bàbá yẹn? Mi mọ̀ bóyá ẹ̀mọ́ ìjọ tẹ́ bá mú rántí orúkọ ẹ̀. Ṣé àṣeyèdè àbí kí lorúkọ ẹ̀? Tẹ́ bá rántí incident kan ṣẹlẹ̀ about 3 years ago nípa man journalist Khashoggi.
ẹ̀rọ ti bọ́ ṣe pamọ́ yẹn. bẹ́ẹ̀ni crown prince Saudi ló pa. ẹ lọ sí ṣé Turkish embassy ni òun àti ìyàwó ẹ̀ Ọlọ́run ló ní kí ìyàwó ẹ̀ má tẹ̀lé wọlé and reason tí bọ́bọ́ yìí ṣe ń ṣe nǹkan tó ń ṣe èèyàn tó bá ti sọ̀rọ̀ against ẹ̀ ó láwọn èèyàn ẹ̀ ní Saudi tí wọ́n ń ṣiṣẹ́ fún wọ́n dẹ̀ gbé private jet láti Saudi wọ́n dẹ̀ fún bọ́bọ́ yẹn appointment ní embassy kó padà wá ńjọ́ kejì so ó ti bá àwọn people yẹn sọ̀rọ̀ máa yẹn dẹ̀ wọ inú bẹ̀ Ọlọ́run ló ní kí kámẹ́rà rí pé máa yẹn wọ inú bẹ̀ yẹn wọ́n dẹ̀ pa máa yẹn wọ́n dẹ̀ dismember ara ẹ̀ subhanallah irú bẹ̀ yẹn. ọ̀la ẹ̀tẹ́ ń sọ náà bí ìgbà tẹ́ ń pe èṣù ẹ̀hún sátánì ni. ṣẹ́rí ìjọ àwọn nǹkan tẹ́mi rí nìyẹn ṣẹ́rí mo ti ń wá pé màá save owó pé láti London ìmọ̀ adé Mecca wàláhì àwọn incident tí mo rí yẹn ó yí ìpinnu mi padà I would rather be human. Ọlọ́run tó dé máa ṣàánú yín mo wà lórí line lálẹ́ yìí ẹ má wọrí gbogbo nǹkan okay ẹ má wọrí èyí tí ẹ máa dá yín lóhùn ṣe bẹ́ẹ̀ ṣe wà á bí ó ti ẹ̀ gbà so I would ms rather be tí àwọn human tó ṣe tán ms ẹ máa ń gbé kúrò nìyẹn jáde tí wọ́n fẹ́ kà ṣẹ́gbọ́ ms I would rather be human Quran than 25:54 ṣẹ́gbọ́ 25. Okay, ẹ mọ̀ wọ́n. bíbí kì í ṣe ẹ̀sìn kankan because ẹlẹ́ran ara lè èmi dẹ̀ nífẹ̀ẹ́ èèyàn ẹlẹ́ran ara bíi tèmi bọ́lá ń ṣe ní ká nífẹ̀ẹ́ ara wa. dákun ní sùúrù jáfọ́ dá wa ìyá wa lóhùn. Ṣé àfa yìí ok ṣé Nuru Ridaya ni ó ẹjọ sọ̀rọ̀ ṣé mo lè sọ̀rọ̀ ṣé mo lè sọ̀rọ̀ yà ẹjọ ẹ dá wọn lóhùn ẹ dá wọn lóhùn. ẹ ṣe sùúrù àfa níṣẹ́ ìyàwó àwọn náà lọ́wọ́. wọ́n lè dá yín lóhùn ṣẹ́gbọ́ 99.9% àfa ò níṣẹ́ lọ́wọ́ ní Nàìjíríà wọn ò dẹ̀ rẹ́dí àti iṣẹ́. ṣé mo lè dá sí bẹ́ẹ̀ yẹn. ṣé ní nàìjíríà ẹ ṣe sùúrù àfa nàìjíríà kọ́ la fi ń wọn àfa mùsùlùmí ṣòtíyé àfa nàìjíríà kọ́ náà fi ń wọn àfa pé ẹnìkan ìtàn pè ní mùsùlùmí ni pé ìtàn pè ní mùsùlùmí ni pé tó bá ti jẹ́ mùsùlùmí ẹ ṣe sùúrù jàre gbẹ́nu ẹ ṣe sùúrù ìtàn à ń sọ ni pé tó bá ti lè jẹ́ mùsùlùmí ìtẹ́ fún mi ni pé ṣé ẹ fún mi ní àyà kùránì àbí hadith tó sọ pé kí mùsùlùmí má níṣẹ́ lọ́wọ́ ìtẹ́ máa fún mi nìyẹn náà kùránì ò sọ pé kéèyàn má níṣẹ́ ọwọ́ lọ́wọ́ o gbọ́dọ̀ níṣẹ́ ọwọ́ o gbọ́dọ̀ níṣẹ́ ọwọ́ ẹ ṣe. wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló táwọn àfáà Nàìjíríà ò ní ìṣẹ̀lẹ̀ àwọn Yorùbá wọ́n fi dájú owó tọrọ jẹ báyìí kàṣà o báyìí káwòdì o bẹ̀rẹ̀ sí ní àwọn àfáà ẹ ṣe sùúrù àwọn àfáà Nàìjíríà níṣẹ́ ọwọ́ ẹ má bù mí tẹ́ ẹ bá ti bù mí mi ò ní bù ọ̀sẹ̀ tó kọ́ ẹ̀ ká máa bèèrè ọ̀dọ̀ ìyàwó ẹni yóò ṣetán àti dáyín lọ́wọ́ fẹ́ bá yín jà ẹ ti answer àwọn questions mo ìyàwó ẹni tí mọ̀ pé ẹ máa fi Islam lé lálẹ́ ẹ lè bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ àwọn àfáà ò lè dáyín. ẹ ṣe ní láti wọ̀nyẹn fún mi èmi tí wọ́n náà kọ́ mi nǹkan tí Ọlọ́run àwọn afẹ́ tí gbogbo ayé túmọ̀ afẹ́ sọ síta pé ẹ máa fi Ọlọ́run lè mi dúró tì báyìí mi dúró mi kankan jọ náà. so ìyàwó ẹ jẹ́ ká sọ fún iṣẹ́ mọ̀ pé Allah kò kì í ṣe Ọlọ́run Elédùmarè a máa jẹ́ kẹ́ mọ̀ yẹn náà lálẹ́ nínú Islam bàbá lè fẹ́ ọmọ ìwé ẹ̀ ẹ mọ̀ nǹkan bàbá lè fẹ́ ọmọ ẹ̀ a máa fún yín lọ́rùn ẹ̀rí yẹn. tí bá lọ bí iṣẹ́ mo máa ń drive over 1 hour to 2 hours lórí motorway tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa ní bismillah tí n bá fẹ́ wọ motorway wallahi bismillah ìdùn wá sẹ́nu mi mọ́. wà láì mọ̀ mo bá ẹmọ kò tí wọ́n lára nísìnyí máa ní Ọlọ́run Elédùmarè mò ń lọ lé ní ṣọ́ ìlọmi àti àbọ̀ mi sí dáadáa àtijọ́ tó ti pa. ṣé mo lè dá wa yìí. wọ́n ní ó dáyọ̀ lóhùn tí o lè sọ̀rọ̀. Ọlọ́run Elédùmarè máa ń pè é sìn mi ò pe aláàmọ̀ Ọlọ́run Elédùmarè because èdè tí mo understand gangan nìyẹn èdè tó yé mi gangan nìyẹn bí ká bí mi sí àfa ètò láyé àfa ẹ tí ètò ó láyé. fi gbọ́ mi jìnnà ẹ̀ dẹ̀ ń interject. ẹ dẹ̀ dá wọn lóhùn lóhùn ló dànù. ẹ jẹ́ kéèyàn kan dáhùn ẹjọ́ ya gbọ́n sókè. ẹjọ ẹ jẹ́ kí n dáhùn ìyàwó àdà ìyàwó àdà. ẹgbọ́n sókè ẹ jẹ́ kí ni yáàsì dáhùn yáàsì lọ́lọ́run ìlànà fẹ́ sọ̀rọ̀ ok ẹ ṣe. ẹgbọ́n sókè. bí nǹkan tí wọ́n ń sọ yẹn kò sí nǹkan tó sọ pé kí àáfàá máa ṣiṣẹ́ àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ lè concept bẹ́ẹ̀ ṣe ń wo àáfàá yẹn bẹ́ẹ̀ yẹn kọ́ ló ṣe rí so ìjáfà gangan fúnra ra àáfàá gangan fúnra ra iṣẹ́ ni nítorí pé kí ni mò ń bọ̀ wá ẹjọ́ o ìwọ tó máa di dókítà pípé o fẹ́ di alábẹ́rẹ́ àwọn èèyàn kan ni wọ́n ń ṣe iṣẹ́ pé kí ni o bí wọ́n máa ṣe re ẹ̀mí mi tó máa di ẹni tó máa di alábẹ́rẹ́ lọ́la àwọn èèyàn kan náà máa re ẹ̀mí yẹn láti èní so now bí Islam ṣe ń ṣẹ́kù lénìí tó jẹ́ pé àwọn nǹkan máa dé lọ́la tí wọ́n máa continue because nísìnyí gbogbo wa agbọ́lọ́hún gbọ́ apàdé níbì kan apàdé pé níbi kíni pé kíni gbogbo wa máa kúrò lórí ilẹ̀ yìí jọkànjọkàn apàdé níbi yẹn àjọ nígbàgbọ́ yẹn now tá a bá wá scatter níbi pé ká gbọ́ lọ́hùn that's another thing so nǹkan tí mo sọ ni pé ká wá tó kúrò lórí ilẹ̀ yẹn ilé ayé yẹn máa jẹ́ ilé ayé lọ àwọn kíní àwọn máa repeat ara wọn àwọn tá ló mo ń bọ̀ ó mo sọ fún yín pé ìjáfà náà iṣẹ́ ni nǹkan tí mo sọ nìyẹn. àfáàní ẹni iṣẹ́ wo ni ìjáfà iṣẹ́ wo ni kí ló mú wá sí ìjọmọdé tó máa dẹ́rù tó máa dẹ́rù báyìí lọ. ṣé Nàìjíríà nìkan lẹ́yìn fi pa àfa wa tẹmọ pa àfa wa àbí tí mo wà yìí ọdẹ ń ṣiṣẹ́ because tó ń bá ṣiṣẹ́ báwo náà yẹn fẹ́ san bills wọn. wọ́n ṣiṣẹ́ àbí ok kí ló dé tẹ̀ wá fi àwọn yẹn tẹ̀ fi George tó wá jẹ́ pé àwọn àfa oníjàlábí tọ̀dọ̀ yín lẹ̀ fi George. àní àwọn àfa Nàìjíríà yín ọ̀lẹ ni wọ́n fẹ́ ṣiṣẹ́ wọ́n kàn fi àfa. wàá rí ọmọ Musa tó ní ṣiṣẹ́ kọ́ nìyẹn
iṣẹ́ ni iṣẹ́ náà nìyẹn náà. àwọn ọmọ tó ń kọ́ ní kéwú tó bá parí kéwú iṣẹ́ wo you náà. guys are not serious. Iṣẹ́ nìyẹn, iṣẹ́ ni àfa, iṣẹ́ ni iṣẹ́ àfa. Iṣẹ́ ni àfa àti kọ́ kéwú tó ní part dọ́kítọ̀. time job ní tó ẹ pé máa kọ́ àwọn ọmọ ní ìrọ̀lẹ́, àwọn àfa wà ń bì náà, wọ́n wà ń bì báyìí London, àwọn ọmọ ń lọ lé kéwú rọ̀lẹ́ ń bì báyìí náà, part time ni tó bá ti lọ sí ẹ̀rọ ìrọ̀lẹ́ wọn lọ sí Nigeria, wọ́n lọ kọ́ àwọn ọmọ 1 hour 2 hours, wọ́n máa lọ ní. ìmáàmù Ọ̀fà kò ṣiṣẹ́ rí. ẹni tí ọbẹ̀ yẹn nìyẹn. Kàráfà rẹ mú sọ̀rọ̀ kò tó ṣe lódò. Kẹjọ kò sí bí àfa nìkan kẹ má ṣiṣẹ́, ẹ jọ come off it, ẹ̀yin náà wo nǹkan tẹ́ ń sọ náà. mo ń bọ̀ calm down please. Mo ṣe pé bóyá I'm not saying that bí pé ẹ̀wọ̀n jókòó hold on, ẹ yá sí ní sùúrù jàre náà. Ní sùúrù wa. jókòó lẹ́kọ̀ọ́ má ṣiṣẹ́ mi. Wèrè mo ṣe pé kúrò àkọ́bí ìmáàmù wa mú sọ̀rọ̀ tó ń sọ mẹkáníìkì ló kọ́ orípa àfa pé ló fi lọ ṣàfà o mẹkáníìkì tí a ló kọ́ jọ́ọ̀sì o. Sàmà alaikum, sàmà alaikum, ṣé mo lè dá sí ètò yìí? o rẹ̀ ní sùúrù fún ọ̀tọ̀ náà. ọ̀pọ̀ tó lóun lè dá sí kọ́ gbẹ tó rí ni. mẹkáníìkì ló kọ́ wọ́n sọ pé àfa àpọ̀ wọn sọ múgun sanwó ló fi lọ bẹ̀ ó ọ̀pì fún ni o. ẹ ṣe. Faruko ní no báyẹn kọ́ ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ lélẹ̀ ṣebí lọ́dọ̀ tí àfààníyàn ẹ má bínú ẹ ká máa bá ètò lọ ẹ ti dáhùn nípa pé àfà. Ẹ jẹ́ kí n dá láti. afa ètò láyé. ìlàwọ̀ òkè tẹ̀síwájú. Ẹ kalẹ̀ ògbólé o. yakhuduna fi ayatina fa'rid anhum. Ẹ kalẹ́ o. Ṣé rí iṣẹ́ àfa àtẹ̀wò yìí? Ṣé ẹ̀ ń gbọ́? Ṣé rí iṣẹ́ àfa àtẹ̀wò yìí? Ó pín sí ká ní pé ká máa classify sí ọ̀nà bíi mẹ́ta ní iṣẹ́ àfa. Normal, tá bá sọ pé iṣẹ́ àfa àwọn gan normal kan ṣiṣẹ́ àyè ọ̀tọ̀ nìyẹn. But tá bá máa wò náà, ṣé rí àfa àwọn onísúfí wà, àfa akọ́mọkéwú wà, àfa oníwàásí náà dẹ̀ wà. Ṣé rí ẹni tó bá ti lè jẹ́ àfa onísúfí, ó máa jẹ́ èèyàn kan tó yẹ pé ó máa busy for láti àárọ̀ di alẹ́ jọjọ́ ayé ẹ̀ bó máa fi ṣaṣẹ́ ni. Ó ti ní òǹkà nǹkan tó máa fà, ọ̀tọ̀ ní tàárọ̀, ọ̀tọ̀ ní tọ̀sán, ọ̀tọ̀ ní talẹ́ tó máa ti gbé máa fà. Bẹ́ẹ̀ àfọ onísúfí náà dẹ̀kẹ́ ọ́ndà àwọn náà dẹ̀ ni àfọ oníjàlábì wà. So àwọn oníjàlábì yẹn ló máa mú income àfà, nǹkan tí àfà máa jẹ wá. Ká dúró lórí pé àfọ onísúfí lélẹ́yìn sẹ́yìn àfọ oníjàlábì. Ẹ mọ̀ pé bó ṣe gbé irú èmi sin bàbá tèmi sí àfọ onísúfí ni wọn ò ní ṣe nǹkan tó ń ṣe, wọ́n máa dáyàn lóhùn ni. So ibi tó bá jókòó sí ibẹ̀ ló ti máa wá bá wọn. Tó bá ti wá wo iṣẹ́. ẹ là kó yé wa àmọ́ tún mọ súfì ṣé ìyẹn àdá pé. Ní babaláwo àbí. It's not babaláwo, they are different. àdá pé oníṣègùn àbí adáhùn ṣe àbí. Let's call it like this. Àfọ onísúfí náà pè ní bíi ó dà gẹ́gẹ́ bíi bá máa lè pè náà. ṣé báwọn ṣe àwọn oníṣègùn ẹni tó ń ṣe oògùn ẹni. Wọ́n ṣe àwọn oníṣègùn bàbá tèmi ṣe oníṣègùn wọ́n máa ń dáyàn lóhùn. kí ló fi ń dáyàn lóhùn afẹ́ tún nǹkan yẹpẹ ní yẹpẹ. ẹ máa gbọ́ ṣé tó bá ṣe yẹpẹ yẹn ṣé wọ́n máa tún ka kẹ́wù ní àbọ̀ máa ṣe oògùn. It's not about oògùn bíi pé wọ́n wo ìsinmi wọ́n wo àdúrà bóyá nsìn ẹ wá sọ́dọ̀ mi nsìn ẹ wá ràn lọ́wọ́ kan wá lọ́dọ̀ ó yá àdúrà báyìí nìkan máa lọ ṣe. ok ẹ máa lọ tí bá ti wá yẹn bá ti wo yẹpẹ yẹn máa ní kí lọ máa ka fatia mẹ́jọ àbí ẹ. ó ní for example ẹ fatia mẹ́jọ ẹ̀yin máa lọ ka fatia mẹ́jọ ló bẹ́ẹ̀ yìí. iṣẹ́ òní fatia mẹ́jọ yẹn máa wá ṣe fún mi. I said for example. no afẹ́ mọ̀ nǹkan tí sufi ń ṣe gangan ṣóògùn ló ń ṣe fún yàn. Sufi ìlànà Ọlọ́run ni Sufi. ẹni sùn rẹ̀ má bínú kò tẹ́ afẹ́ kó yé wa ìjẹ́ àbúrò ìdáyàn ló iṣẹ́ wo ló ń ṣe tó ń ṣoògùn fún yàn ni àbó máa ní kalimaka fatia méje kúlà Sufi ìjọ kan ni Sufi ìjọ ni wọ́n ṣe pé. ok ẹni sùn afá tó ń dáyàn lóhùn kí ló máa ń ṣe fún yàn ṣó ń ṣoògùn ni téèyàn bá ṣòro wá sọ́dọ̀ àfá. ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe gan ṣe rí àfá irú question tẹ̀bìrì lọ́wọ́ mi méjì ni àfá tó ń dáyàn lóhùn tó ń ṣoògùn fún yàn ó wà àfá àwọn oní ọ̀rọ̀ ń pé káwọn àdúrà fún yàn as in nọ́ńkàlì bí ọ̀rọ̀ bí kọ́yọ àyà kan àwọn àyà méjì mẹ́ta kan tọ́jọ́ jáde inú àlùkùnrin tó jẹ́ àyà àdúrà ó yà máa lọ fa ilé yà Latif ọba aláàánú rán aláàánú sí mi something like that ṣé ó ti yé yín báyẹn. ẹni àwọn àfáà kan wà wọ́n máa ń ṣoògùn fún yàn mo fẹ́ kó yé wa. bẹ́ẹ̀ni àwọn kan máa ní kẹlẹ́ máa fa ọba aláàánú kí lọ́ba aláàánú yẹn máa ṣe fún wa. ẹgbọ́n kan tí mo sọ nísìn àfáà fún yín ní àṣírí kan pé kẹ máa lọ fa yá Latif ṣe rí àṣírí tó fún yín yẹn ó ti ní ọ máa calculate ẹ̀ mọ́ orúkọ yín ni so calculation tó bá fi calculate ẹ̀ mọ́ orúkọ yín ó ti ní ìyá dàdí tẹ́ máa sà tó máa fi máa bẹ́lẹ̀ dà yín mu lórí pé ó máa padà máa jí spirit kan lára yín tó máa ṣiṣẹ́ fún yín. ẹ̀wọ̀n ẹ̀mọ̀kan tí ò ṣe yé wa bí a ti pẹ̀lẹ́ sọ lágbàá wa tí bá ń kàn sọ. mi ìsọ lágbára Yorùbá mi ń sọ. tí bá sọ ọba aláàánú 1000 sìn
spirit wo ló máa ti iṣẹ́ wo ló fẹ́ ṣe lọ́dọ̀ tiwa ti mọ̀ pé a máa ń ṣe ẹ wo nǹkan tó ń kó bá ẹ mọ nǹkan tó ń kó bá wa nílẹ̀ yìí ẹ mọ nǹkan tó ń kó bá wa èdè ló ń ṣàkóbá fún gbogbo wa. yálà tí ìfún yẹn 1000 kí ló máa ṣe afẹ́ mọ̀ ni. Yá Lateef nǹkan tó pè ní Yá Lateef ọba láàánú. òun náà ni ọba láàánú kí ló máa wá ṣe fún wa kí ló máa ṣe. so àánú ni ó máa wá àánú fún yín ni ó máa wá lọ́nà pé mo kàn gbọ́ ọkàn dédé pé ọba láàánú 1000. bàbá mi ẹ mọ̀ pé bàbá mi ẹ jọ kí ló ń kọ yín sà. wọ́n sọ pé àwọn Yorùbá máa ń sọ kinní kan wọ́n ní pé yóò ṣe kò ṣe àdúrà dá lára ju èpè lọ. kí wọ́n sọ pé ọba láàánú kí wọ́n sọ pé ok kí ló wá túmọ̀ sí ṣé n tó tẹ́ gbọ́ létí yẹn gan ṣé kò fẹ́ tí yín lọ́kàn balẹ̀ pé ẹ̀ ń sọ pé ọba láàánú ṣé ó yẹ kí wọ́n sọ pé ọba oníbínú ṣé méjèèjì ṣé kò yàtọ̀ sí àwọn. ms baba ẹ believe pé mi lè sa orúkọ yín kí dẹ̀ fi ráàánú gbà ó ti ní nǹkan tó máa ro pọ̀ mọ́ orúkọ yín tí máa dẹ̀ fi ráàánú gbà. irọ́ ni gbogbo ẹ̀ bàbá yìí irọ́ lásán ni gbogbo ẹ̀ ẹ jẹ́ kémi kọ́ mi bẹ́ẹ̀ yẹn ibi tí mo ti fẹ́ kọ́ mi ní. ó ní nǹkan tá à ń sọ. a máa débẹ̀ jáde a máa débẹ̀. ọ̀rọ̀ anábìyẹn mo ti gbé sí ọ̀rẹ́ dìgbò. èsì wọn ni pé àwọn iṣẹ́ àfa àwọn gan fúnra rẹ̀ iṣẹ́ ni o mi ní parọ́ fún yín iṣẹ́ tó máa ṣe iṣẹ́ tó pọ̀ rẹpẹrẹpẹ ni bọ̀ àwọn àfa Nàìjíríà ti bẹ̀rẹ̀ ti bà gbogbo ẹ̀ jẹ́ mi ní parọ́ fún yín so èdè nǹkan tí mo fẹ́ fà bẹ́ẹ̀ ni pé èdè gangan ló ń kó bá wa nílẹ̀ yìí. iṣẹ́ wo ni iṣẹ́ àkànbí wà ń bẹ̀ ṣá èèyàn kan mo fẹ́ kó bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ èso mi fẹ́ máa. ètò ayé kí lẹ fẹ́ sọ. ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ àǹfààní ni pé kí èèyàn jókòó kó máa retí pé àwọn kan ń bọ̀ wá tán máa níṣòro tó máa tán ṣòro tó yẹ kó rí bẹ́ẹ̀ ṣó tó bẹ́ẹ̀ ṣó dá bẹ́ẹ̀ kó pe rẹ̀ láàfà. ní pé ẹni tí ò bá níṣẹ́ ṣé kò ní jẹ ẹni tí ò bá níṣẹ́ tí ò lábọ̀ ṣé kò ní jẹ. ẹni tí ò bá níṣẹ́ ṣé kò ní jẹjẹkújẹ. bíi báwo Yorùbá yẹn ò yé mi o. ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tó jókòó báyìí tó dẹ̀ ní bùkátà 500,000 tó fẹ́ gbọ́ tẹ́nìkan wá wọlé tó nínú rùn ẹjọ́ báwo ni ò ṣe ní gbé ṣòro 500,000 ẹ lé lérí. mo ti sọ ní Yorùbá yẹn. ẹjọ́ ìràwọ̀ mo ṣe ń bá sọ̀rọ̀ this manager. Yorùbá yẹn kò yé mi dáadáa. ẹni tó jókòó tí ò níṣẹ́ tí ò lábọ̀ tó wá retí báwọn èèyàn bọ̀ wá tó wá níṣòro 500,000 tó dẹ̀ nídìí láti gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tẹ́nìkan wá wọlé tó nínú rùn ṣé kì í ṣe òun kọ́ ló máa gbọ́ bùkátà yẹn ta ló máa sọ pé Allah mú wá tó máa bóun yanjú bùkátà yẹn. Yorùbá yẹn kò yé mi dáadáa nípa fún mi. ẹ má bínú ìràwọ̀ ẹ̀ kì í ṣe Yorùbá ni. ṣé kí n explain nǹkan tó ń try láti sọ ṣé mo mọ nǹkan tẹ́ ń try láti sọ àwọn pípì dẹ̀ máa ń ṣe tẹ́pẹ̀ èèyàn máa gbé ìṣòro $1 lọ ìṣòro 1 million ẹ máa gbé jáde kúrò ń bẹ̀ torí ibi àti jẹ́ tí wọ́n ní wọ́n máa ṣe kọ́ tẹ́ fi máa ní ìṣòro tẹ́ máa fi máa padà wá bá wọn. ṣé nǹkan tí ètò láyé ń sọ lélẹ̀. bẹ́ẹ̀ ni. ètò láyé sọ̀rọ̀. bí kẹ́ni yẹn wá ní ìṣòro 500 tó ẹ̀yìn tí mo sọ yé ní òrìlàwọ̀ kò rí. ṣé nǹkan tẹ́ ń sọ ni arábìnrin yìí sọ. èyí tí mò ń sọ ni pé ẹni tó níṣòro 500,000 tó wá ń bẹ àlá ṣe tówó ìfún mi tẹ́nìkan wá wọlé tó lóun fẹ́ wá woṣẹ́ tálà láàmú wá tó fẹ́ gbàdúrà yẹn. ok bí ẹni tí ó wá tó wá woṣẹ́ náà lẹ́yìn nìyẹn fi gbàdúrà ẹ̀ fi gbà. yẹn ló máa forí kù. ẹni tí wọ́n mú wá ẹni tó wá tiẹ̀ wá wo ìṣòro ayé ẹ̀ òun là láàfin gbàdúrà pé òun ni ó san 500,000 yẹn bẹ́ẹ̀ ni. ọ̀rọ̀ ẹ̀sìn ló bá mi ṣe eré jẹ́ ń sọ yẹn kò ń sọ̀rọ̀ ẹ̀sìn. bẹ́ẹ̀ ni àbẹ̀ kọ́ nítorí láfi ń sọ fún gbogbo ẹ̀ sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ Islam kọ́ nìyẹn ọ̀rọ̀ anábì ló bẹ̀rẹ̀ fún ìdúró bíbá yìí. lọ́wọ́ fún platform tiẹ̀ náà tó bá lè ní sùúrù dẹ̀ lọ́wọ́ fún platform ẹ̀. so now ìdí nìyẹn gbogbo ẹ̀yin òbí láfi sọ fún yín pé ẹ má jẹ́ káwọn ọmọ yín dá àfà kí ló ń jẹ́ àfà kí ló ń jẹ́ sí àfà mo jókòó ti sí àfà kí ló ń jẹ́ bẹ́ẹ̀ kò sí kankan tó ń kọjá tó ń jẹ́ àfà kọjá agbájú ẹ̀ kò sẹ́ni tó máa jókòó ti sí àfà tí ò ní jẹjẹkújẹ nígbà sọ fún yín nìyẹn kí ló ń fọmọ lọ sílé kéwú fún kí ló ní kó lọ ṣe níbẹ̀ ọmọ tó fi sílé kéwú yẹn kò kàwé kò ṣe anything kí ló ní kó lọ ṣe tó bá ti kéwú yẹn tán ó máa jẹjẹkújẹ náà ó máa parọ́ náà ẹni tó jókòó tí ó ṣe pé ebi ń pa kò sí nǹkan kan ní tó wá ìyẹ̀pẹ̀ tó wá wò wá sọ fún pé ẹni kó kàn bomi kó fi fọ orí ni ó máa gbowó oúnjẹ lọ́wọ́ ó máa parọ́ fún. láfi sọ fún gbogbo ẹ̀yin òbí kò sí tó ń jẹ́ sí àfà iṣẹ́ àfà báwo kí ló ń jẹ́ sí àfà go and find work fáwọn ọmọ ẹ̀ níṣẹ́ gidi kọ́ wọn nílé ìwé that is the fact tó kò jù bẹ́ẹ̀ lọ. in short ní kúkúrú èdè olè ló ń já àfà olè ọ̀lẹ ẹ ṣe sùúrù olè
ọ̀lẹ ló ń já àfà wọ́n ń fi lárúbáwá wọ́n fi ń gbowó nígbà tẹ́ kí ni wọ́n ń yẹ̀wò gan wọ́n sọ pé ẹ̀yìn kan ẹ̀ ń dárúkọ súfì páwọn kan wá wọ́n ń tẹ yẹ̀pẹ̀ irọ́ lásán ṣe bí òun lẹ fi nígbà tẹ́yìn ẹ fẹ́ máa tẹ yẹ̀pẹ̀ fún yàn meanwhile nílẹ̀ yorùbá a ti ní àṣà nínú àṣà àti ṣe tiwa a ní ifá tó máa gbé ọ̀pẹ̀lẹ̀ jọlẹ̀ ẹni kan máa lọ síbẹ̀ pé kọ́ máa wá sọ́dọ̀ ti yín o definitely ẹ dìdí ìdáṣẹ́lẹ̀ fúnra yín láti máa compete pẹ̀lú àwọn babaláwo. ẹ lè fi yan kọ́. ẹ ṣe sùúrù sà a ò fi yan ọkọ george nǹkan tá à ń sọ fún yín ni pé kò sí nǹkan tó ń jẹ́ ṣàfà olè ló ń jẹ́ àfà àbẹ̀yẹ ká kúrò lórí ìwà àfáà ló kọ́ bọ́ sórí topic tá a wà ẹ̀jẹ̀ kan ní òun náà ní pé ká kúrò lórí wọn káyà ni ẹ ṣe. so ìyá wa ẹ dúró ń bì èní ilẹ̀ máa fi islam múlẹ̀ I can assure you that 100% torí gbogbo àwọn àyà tẹ máa gbọ́ ń bí táwọn ó yá kò sí wàhálà ẹ bá wa ká àyà yìí káyà ẹ jẹ́ àlọ́. ẹ bá wa ká àyà yìí. àyà pé nǹkan tá à ń sọ ni pé àwọn tí a lè fẹ́ àtàwọn tá a lè fẹ́ wípé ẹ ń sọ̀rọ̀ pé kí ló tí zédù fi fẹ́ so èmi nǹkan tẹ́mi sọ fún yín ni pé súrọ́tù nìsà mo ní pé kẹ́ lọ. a sọ pé ẹ máa gbọ́ nǹkan tá a bá débi bá a sọ pé nínú Islam bàbá lè fẹ́ ọmọ tó bí tí kò bàbá ìyá ẹ̀ ṣègbéyàwó ìlànà Islam ìlànà Sharia ṣóyè yín la ṣe sọ pé bàbá lè fẹ́ ọmọ ẹ̀ tó bá bí tí ó bá ti bá ìyá ẹ̀ ṣe ìgbéyàwó nínú ìlànà Sharia ẹ wá ní irọ́ ni pé kò lè fẹ́ àwa gbé àyà ìfún pé kẹka Quran 25:54 ẹ ṣe ẹjẹ àlọ. ok Allah subhanahu wa ta'ala sọ pé bismillahir rahmanir rahim Allah subhanahu wa ta'ala sọ pé wa huwa allazi khalaqa minal ma'i basharan ọlọ́run bá ń sọ bí bó ṣe dá ọmọ ènìyàn how Allah subhanahu wa ta'ala fashion human being níbi tó ti dá wa kí nìyẹn kí lẹ sọ. ká máa ká lọ nìkan lọ́ba rí wọ́n ní ká máa ṣe àmì àwa lọ́nba pé ká máa ṣe àmì ẹ̀ nìṣúlẹ̀. so ọlọ́run ọba láàánú sọ wípé àwọn ọlọ́run ọba ó ní pé wàhùwà lẹ́zì ọlọ́run tá à ń sọ̀rọ̀ rẹ̀ fún rí yìí Allah alẹ́zì òun lẹ́ni tó jẹ́ wípé kí ni alákọ̀ọ́mí náà lè mọ ìbáṣaran wípé ọlọ́run ọba dá láti ara omi báṣaran ẹran ara nǹkan tó mìíràn bẹ́ẹ̀ ni pé kí ni níbi tí human ti fọ́ọ̀mù ní kí ni látara the sperm so the watering bó ṣe jẹ́ omi yẹn bó ṣe jẹ́ bí omi lọ́gbọ́lọ́gbọ́ yẹn nítorí ọlọ́run ọba ń rí fẹ́ sí bẹ́ẹ̀ yẹn nìyẹn. àmín. so yé báyẹn mo ń sàmì ní Kùránì lẹ́ńkà. ṣé ti kàdélẹ̀ ni. mo ó jìnnà sí mi ẹjọ́ ṣe lè bá mi bóòdì ẹ̀jẹ̀ ẹjọ́. ó jìnnà sí yín kẹ̀ ṣe ní Kùránì lọ́wọ́. ok mo sì rí ó ní pé fájà aláhu nasaban wasihiron sọ ọlọ́ba tí ó wá yọ láti bẹ̀ nasaban nasabu ìran so pé kí ni pé láti pé kéèyàn máa bí sí kó máa rẹ̀ sí òun ló máa ń fọ́ọ̀mù ìran wọ̀gánà rọ̀ búkan kọ̀dí ìrọ̀n dájúdájú gbé ọba rẹ̀ tá à ń sọ yìí o kọ̀dí ìrọ̀n ọba lágbára ni. alright ẹ ṣe now ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín sìn nínú Islam kí ni àwọn wo ni a lè pè ní ìbátan wa lineage you understand àwọn tó wà ní lineage wa àwọn wo nínú Islam according to Islam àwọn wo ní lineage. ok àwọn lineage wa náà ní kí ni bí ẹni tó bí wa ẹni tí wọ́n jọ bí wa ó ti yé then àwọn ẹ̀gbọ́n ìyá ẹ̀gbọ́n bàbá bẹ́ẹ̀ lọ so àwọn lineage wa náà ni àwọn tó bí wa àwọn táwa náà bí àwa fúnra wa then àwọn ẹ̀gbọ́n ìyá ẹ̀gbọ́n bàbá àbúrò ìyá àbúrò bàbá. ok so lineage wa ni àwọn ọkọ àtìyàwó tó fẹ́ra wọn nínú òfin Sharia àwọn ọmọ tí wọ́n bí bẹ́ẹ̀ ni àyè bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni àwọn ọmọ tó bí ẹ̀ mo fẹ́ káwọn èèyàn kan di àárín yẹn mú lineage ọkọ àtìyàwó tó ṣègbéyàwó ní ìlànà Sharia àwọn ọmọ tí wọ́n bá bí òun ni lineage wọn ṣé bẹ́ẹ̀ ni àyè bẹ́ẹ̀ kọ́ ká lè move forward. bẹ́ẹ̀ náà ni àwọn tó bí even apart from ìlànà Sharia. ẹ ká gbé tafsir aya yìí wá kẹwàá bá wa tú sa ṣẹgbọ́ ẹ kí sáré gbé jáde. ok ṣe rántí ilé nǹkan. níbi kẹ tó gbé jáde kí n sáré sọ kíní kan níbi ayé àtàkà tán yìí nǹkan méjì ló ń pọ́ìntì jáde alákọ̀ọ́kọ́ ó pọ́ìntì bọ́lọ́wọ́ bá ṣe dá ẹ̀dá then ẹlẹ́ẹ̀kejì ó wá ń sọ fún wa pé láti gbé òun dá wa yẹn then ó wá di pé à ń di ìran à ń di ẹbí à ń di pé so nǹkan kò sọ̀rọ̀ marriage ń bí báyìí sí báyìí so kò dẹ̀ sọ̀rọ̀ ẹni tá a lè fẹ́ àbẹ́ni tá a lè fẹ́ ń bí báyìí ó sọ pé àdìran ó yà máa ṣé kí n máa kà á níbẹ̀ yẹn ni. ṣe rí.
ẹ jẹ́ kó ṣe máa sún sẹ́yìn àbí kó ìbẹ̀rẹ̀ òhàn náà ìbẹ̀rẹ̀ yẹn blọ́ọ̀kì qawluhu ta'ala wa huwa allazi khalaqa minal ma'i basharan ọ̀rọ̀ ọlọ́run ọba tó sọ pé òun ọlọ́run ọba tó dá ó dá ẹ̀dá láti kí ni ẹ̀ minal ma'i látara omi fajara nasbaha so ó dẹ̀ mú ràn wá ń bẹ̀ wasalaha àti ìbátan wa kana rabbuka qadir dájúdájú ọlọ́run ọba tá à ń sọ fún ẹ yìí ọba tó lágbára ni fi kíní ẹ ó jìnnà ó dẹ̀ wẹ́ ó ti yé báyìí máa ní láti ranjú mọ́ bọ̀ mo rí bẹ́ẹ̀ rí ẹ check ká gbogbo yẹn lè rí because tó bá ní fi fóònù mi gbé jáde kò ní make sense ẹ wò dáadáa ẹ máa rí ẹ má bínú. ó ní pé awálùkọ́ ó lè yí tààlà ó ní pé níbi àkọ́kọ́ ọ̀rọ̀ tí ọlọ́run ọba sọ yẹn wàá wà lẹ́sìn kàlákọ̀ minal ma'i ipe ọlọ́run ọba òun ló dá ẹ̀dá minal ma'i látara omi basharan abara fájàlá ayé kálíkì kí lẹ sọ. Mr. Niyaz mọ̀ pé ẹ ṣe máa wá síbi Allah ní kẹ́ máa lò ẹyẹ lu Ọlọ́run a sì máa jẹ́ kẹ́ mọ reason but ní orí page one b mo mọ̀ pé lọ́dọ̀ tí Allah ní Ọlọ́run but lórí page one b Allah is Allah Yorùbá Allah òun ni Allah. bóyá ẹ máa gbọ́ wọ́n sọ pé ó ní Ọlọ́run ọba Allah wọn sọ pé faja'ala ayé kulla khalqi ó ní pé faja'alahu ayé khalqi min nutfatin ó ní pé Ọlọ́run ọba Allah sọ pé ní gbogbo nǹkan tí wọ́n ń ṣẹ̀mí yẹn pátápátá min nutfatin láti ẹran nígbà tó kúrò ní múdégàtà tó wá lọ sí nutfatan like ẹran so kí ni again ọjà láì jọlọ ìsáni ọ̀nà ní ó wẹ́ ó dẹ̀ jìnnà sí mi. torí tá a bá gbé jáde tẹ́ máa sọ pé kí ló kọ́ ni ẹ tẹ́ bá ka ẹ máa rí point náà ẹ máa ka lọ náà. wọ́n ti ní wọ́n ní kéwù yẹn wíníwíní lójú ogogo ni. ṣé ká gbé jáde tó wá ní. ó ní pé mo ń gbọ́ ṣe rí nọ́mbà tí mo wá ń sọ wà níbi ìṣàràtún mo wà níbi ìṣàràtún ìlà asìlè lókàlìkì ó ní pé gbogbo nǹkan tá à ń sọ yìí o ìṣàràtún ìtọ́ka ni níbi kí ni o asìlè lókàlìkì níbi ìbẹ̀rẹ̀ ìdẹ́dà kí ni nǹkan tá a sọ ní pé omi lọ́gbọ́lọ́gbọ́ dẹ̀ látọ̀rọ̀ omi lọ́gbọ́lọ́gbọ́ a bẹ̀rẹ̀ sí ní máa fọ́ọ̀mù gbogbo nǹkan tá à ń fọ́ọ̀mù. nǹkan tó wà níbi lálẹ́ kẹ́ẹ̀ka ẹ̀kan ṣe explanation ní àwọn onídìí gbélé òun náà ni mo sọ fún yín yìí òun ni mo ẹ̀kọ́ mi lọ́gbọ́lọ́gbọ́ lẹ̀ ẹ̀ka tó wà lójú screen. ó yá òun náà mú ká ìṣàrà tún níbi tọkọ 58 sí ẹ̀bẹ̀ mo ti stop ń ṣe àbí wọ́n ní pé fi anka nahayi màálùkù minelmahi ó ní pé níbi ìwòye sí ilé nǹkan ó ní gbogbo nǹkan tó jẹ́ pé kí ni màálùkù minel hayyi in tí ń jẹ́ nǹkan tí ń ṣe ẹ̀mí pátápátá minel mayi látara omi náà ti jáde tẹ́dẹ́rì àwọn irúgbìn ni o ẹranko ni èèyàn ni o ní láti nǹkan bí omi báyìí náà ti form now ẹ jẹ́ kí n máa sọ ó ní pé ìjádàhùn ba'dal adami ṣíṣe lẹ́yìn ìjádàhùn kíkó wọn jọ jamu like ijad ba'dal adami níbi al-adamu níbi nǹkan tí ò jẹ́ nǹkan níbi kíkó ẹ̀dá kíkó ẹni tí ń jẹ́yàn jọ látara nǹkan tí ò jẹ́ nǹkan yẹn minal adami wa nasbahu ala abratu fi zalika ó ní pé wa nasbahu àti yíyọ ẹbí ala abratu fi zalika níbi gbogbo àwọn níbi nǹkan tá a fi pinlẹ̀ yìí ìmọ̀ yọ ẹbí níbi ní tá a fi pinlẹ̀ yẹn ní tó máa result tó máa fún wa ní pé kí ni ó máa di ẹbí tí abábímọ kan sí báyìí tó di pọ́ ọmọ yẹn dàgbà òun náà níyàwó sí báyìí so ẹbí yẹn ó ti wà kí ni ó ti ń fọ́ọ̀mù lọ nìyẹn náà so ó ní kọ́lá ibn al-azizi ibn al-azizi sọ wípé nasabun ibaratun an kí ni an khalatal almai bayna zakari wal unsa ó ní pé tàbá ń sọ̀rọ̀ pé ìran tàbá ń sọ ẹbí à ń sọ kí ni bayna zakari wal unsa láàrin ọkùnrin àti kí ni wal unsa obìnrin aláwájì ìṣẹ́rẹ̀ níwájú ṣẹ̀ríà o tàbá ń sọ kí ni yẹn kí ni bíbá kánà bímọ síbàtún kánà khalikon mutlakon wàlámìyàkún nisban mohakọta ó ní pé bí mọ́ọ̀sì bá tún kánà khalikon ó ní pé ní àfitì jẹ́nìyàn mutlakon ní pàápàá wàlámìyàkún nisban mahfuson a lè pè ní
nísìbà a lè pè ní a lè ṣàfihàn mafuson ní sísọ lẹ́nu wàlìzá àlìkàlàm yẹ́dẹ́kúlù tààtà kọ́ọ̀lì yìí ó ní pé torí ẹ̀kọ́ a lè wọnú ọ̀rọ̀ yìí kọ́ọ̀lì yìí wọ́n ti gbé kúrò lójú kìíní o wọ́n ti gbé kúrò ẹ̀sùn mọ̀ bí fáànù bá wà ṣẹgbọ́n wọ́n ti gbé kúrò wọ́n ti dá padà ẹ̀sùn mọ̀ bí fáànù wà tèmi fakana wada mina níbola àná wá ṣe kọ́ ọmọ azọ́ra tán. ẹgbẹ́ ilé another page mo gbé wá fún yín ẹ̀ka látòkè ó yá kíákíá English translation ti wà lọ́wọ́ tí wọ́n ń bí bọ̀jẹ́ ká àtọ̀tọ̀ tí yín ó yá. ẹ lọ sí English translation náà kí n rí nǹkan tó wà kí n ká ṣe ọgbẹ lọ́ọ̀kan náà. ó máa dákẹ́ kà ní Lárúbáwá kí gbogbo èèyàn lè rí i pé nǹkan tẹ kà tábà tí wàá fẹ́ tú ṣẹ́jú. ó kọ ẹ̀rí látàárọ̀ tí mo ti ń kà ṣé ẹ fẹ́ fún mi kankan bẹ́ẹ̀ ẹ jẹ́ fáànù wà mo rí pé tí ń làágùn ẹ ṣe ẹ kú gbìyànjú ẹ ṣe àfà. ẹ lọ síbi nǹkan tẹ fẹ́ pọ́ǹtì jáde mo ní pọ́ǹtì mi lẹ̀ already so ẹ mú nǹkan tẹ fẹ́ mú jáde ń bẹ àtàárọ̀ tí mo ń kà fún yín so. nílò yẹn ẹ mọ̀ pé tí ń sọ bí omi lọ́gbọ́lọ́gbọ́ yẹn ó ti débẹ̀ wọ́n ti ń sọ̀rọ̀ ìbátan ọkọ àti ìyàwó ẹ ti fẹ́ débẹ̀ ẹ bá wa ẹ ṣe àfà. ẹ máa sọ bí English yẹn ẹ máa sọ bí English yẹn má wọrí nǹkan tó bẹ. ẹ jẹ́ ká lo Lárúbáwá yẹn. ok ó ní pé níbo nìyẹn. ẹgbẹ́ láti kọ́là yẹn náà látòkè. kọ́là zọ́ara ṣẹ̀rí an fàlà yoharimu mo mi rí dáadáa nǹkan tí mo sọ ni pé ẹ lọ síbi English tẹ́fẹ́ lọ yẹn ní tó pọ̀ mi. ìgbà máa ń wò rí ẹ ká gbé English wá ká kà lẹ́ẹ̀kan. ìgbà ká ló Gẹ̀ẹ́sì. wọ́n ní ká gbé wá bí àwọn ọmọ adé kò ń ṣe nǹkan tí à ń tú ló wà ń bẹ láṣẹ fẹ́ kẹ́ kọ́kọ́ kà bọ̀ gbogbo ayé. àti English tẹ́fẹ́ tó àti kíní kan kò sí nǹkan tẹ́lẹ̀ fi rú mi lójú bẹ́ẹ̀. Mr. Niyas ẹ ti rí tafsir tí ẹ̀ ń kà òun ni ẹ ti rí òun ni tafsir Kutubi ni òun ni tẹ́ ká sìn tẹ́ bá yẹ̀ wò so translation ẹ̀ ní English òun lè ẹ ti rí 2554 ni alright so ẹ ká bọ́ sí second issue ká kà lẹ́ẹ̀kan olóyè kò ṣe ti wà bẹ́ẹ̀ alright so ìyá wa ṣe wà ń bẹ̀. All right, ẹ máa bá wa lọ. Wọ́n ní Ibn al-Arabi said, lineage refers to the lawful mixing of fluids between a man and a woman through marriage. Wọ́n ní ìbátan tó da ọkùnrin àti obìnrin pọ̀ nípa ìgbéyàwó. If it occurs unlawfully, that is through fornication. Wọ́n ní èyí tí ó tọ́ ni pé tí wọ́n bá ṣe pẹ̀lú ìwà àgbèrè. It is merely creation without being a legitimate lineage. Wọ́n ní ọmọ tí wọ́n bá bí pẹ̀lú tí ọkùnrin àti obìnrin bá ṣe àgbèrè nínú Islam ọmọ yẹn ń ṣe ọmọ wọn. Therefore, wọ́n ló túmọ̀ sí pé the child born of fornication is not included under the verse forbidden to you are your mothers and your daughters. Wọ́n ní ọmọ tó bá bí nípasẹ̀ àgbèrè wọ́n ní nínú Kùránì ibi tí wọ́n ti ń sọ ọmọ tí wọ́n lẹ́tọ̀ọ́ àti fẹ́ wọ́n ní ọmọ yẹn ò sí ń bẹ̀. kí sọ́lẹ̀ kan sí wọ́n ní ọmọ tí wọ́n bá bí nípasẹ̀ àgbèrè wọ́n ní wọ́n ti yọ kúrò nínú àyà Kùránì tí wọ́n ti sọ pé àwọn tẹ́ lẹ́tọ̀ọ́ àti fẹ́ àtàwọn tẹ́ lẹ́tọ̀ọ́ àti fẹ́ tí wọ́n ti dárúkọ ọmọ wọn bẹ̀ wọ́n ní wọ́n ti yọ torí pé wọ́n bí ọmọ náà ní ìpasẹ̀ àgbèrè. Niyas ẹ mute ẹ kí n tún ká. tí wọ́n bá gbọ́ ẹ tún ká dáadáa kí ẹ túbẹ̀ yẹn fún wọn dáadáa lẹ́yìn. wọ́n ní the child born of fornication is not included under the verse. Wọ́n ní ọmọ tí wọ́n bí nípasẹ̀ àgbèrè kò sí nínú àyà Kùránì tó sọ wípé forbidden to you are your mothers and your daughters. Wọ́n ní nípa Kùránì tí wọ́n ti sọ pé àwọn tí ẹ lè fẹ́ jẹ́ ìyá yín ọmọ yín wọ́n ti yọ ọmọ kúrò ńbẹ̀ torí pé ọmọ yẹn ẹ bí nípasẹ̀ àgbèrè. She is not considered his daughter in the soundest opinion among our scholars. Wọ́n lọ́mọ náà kì í ṣe ọmọ yín nípa gbogbo bẹ́ẹ̀ wọn Muslim Islam bó ṣe panupọ̀ sọ́nà kan ọmọ náà kò ṣe wọn ní ẹlẹ́tọ̀ọ́ àti ìfẹ́ ọmọ náà. And the most correct view in the religion. Ṣé ń gbọ́ nípa bó ṣe fojú ẹ̀sìn wo ọmọ náà ń ṣe ọmọ yín. Thus, if there is no ẹ ṣe sùúrù ẹ jáde lẹ̀. ẹ jẹ́ àkàtún náà àwọn àti ìkàtún ẹ̀ tí lè lè sọ̀rọ̀. ìbánikẹ́ka Lárúbáwá ń sin ẹ̀ka àdẹ̀túwẹ̀ kàbíyèsí. If there is no legitimate lineage, there is no legitimate marital relation. Ṣé ń gbọ́ wọ́n ní tí ẹ bá ti bí ọmọ náà nípasẹ̀ àgbèrè tí ẹ fẹ́ ọmọ náà ọmọ yẹn ń ṣe ọmọ yín gangan nìyẹn o. So ẹ̀tọ́ yín lè fẹ́ ọmọ náà.
Fornication does not make unlawful by marriage the mother of one's illegitimate daughter. wọ́n ní ọmọ tẹ́ ẹ bí nípasẹ̀ àgbèrè ọmọ yẹn ò ń ṣe ọmọ yín kò tọ́ kò tí ẹ ń ṣe irú ọmọ náà ẹ lè fẹ́ kẹ́ máa pàpà súpẹ́ ẹ̀ nínú Islam. ó yá ẹ jẹ́ kọ́ bá yín gbèsè kẹ́kàá fúnra yín bí English àbí Lárúbáwá ó yá ó yá. That wish is forbidden through lawful relations. ẹja délẹ̀ náà ẹ̀mí ìṣẹ́jẹ́ kí n ka kí ni ìdélẹ̀ náà. ó yẹ jẹ́ a lọ. That which is forbidden through lawful relations is not forbidden through unlawful ones. ṣé ẹ gbọ́ wọ́n ní ọmọ tí wọ́n ní èèwọ̀ ni fún yín ó yàtọ̀ sí tó bá jẹ́ pé ẹ bí o yìí tí ẹ bí ní tẹ bí tó jẹ́ pé ìlànà Islam òun kọ́ ló ń sọ yìí tẹ bí tí ò tọ̀nà nípa ṣèríà ṣé ẹ gbà bẹ́ẹ̀ má ka fún ayé Mr. Niyas. God has bestowed lineage and marriage ties as blessings upon his servants, raised their rank and attached rulings of permissibility and prohibition to them. So Allah ti sọ nípa àwọn tí ẹ fẹ́ nílànà Islam tó tọ́nà ìlànà ṣèríà àti àwọn tẹ́ ẹ bí tó jẹ́ pé kò ṣe ìlànà ṣèríà ó ti sọ àwọn tó tọ́nà àtàwọn tí ò tọ́nà àwọn tó ṣe léèwọ̀ àtàwọn tó ṣe lẹ́tọ̀ọ́. Now the jurists have differed regarding whether a man may marry his daughter from wọ́n ní wọ́n sọ pé ṣé bàbá lè fẹ́ ọmọ rẹ̀ ẹ má bá wa lọ o. or his sister or granddaughter from fornication. àbí ẹ̀gbọ́n rẹ̀ àbí nípa ìlànà àgbèrè. Some such as Ibn al-Qasim, wọ́n ṣàlàyé Ibn al-Qasim lára àwọn tó ṣàlàyé. that is also the opinion of Abu Hanifa and his companion, prohibited it. wọ́n ní Hanifa náà wà náà tó ṣàlàyé nípa bó ṣe jẹ́. àwọn eléyìí sọ pé kọ́ máa ṣe. Others including Abdul Malik, Ibn al-Majsun and àwọn kan bíi al-Shafi. Malik al-Shafi àwọn kan bíi Malik al-Shafi àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin ni àwọn mẹ́ta nù wọn. wọ́n sọ pé ó tọ́nà kéèyàn fẹ́ ọmọ tó bá bí nípasẹ̀ àgbèrè nínú This Islam. issue has already been discussed through the Surah An-Nisa. wọ́n ní wọ́n ti yanjú ọ̀rọ̀ yìí nípa tó túmọ̀ sí pé tá a bá lọ sí Quran chapter 4 verse 23 tó sọ nípa àwọn ibẹ̀ máa fẹ́ àwọn ọmọ yín àwọn ìyá yín tẹ́ ẹ bá lọ wo tafsir yẹn wọ́n ṣàlàyé ẹ̀ ń bẹ́ẹ̀ pé àwọn ọmọ tí ẹ bá bí pẹ̀lú ipasẹ̀ àgbèrè ẹ lè fẹ́ wọn ìwọ ọkọ ò lè fẹ́ ọmọ ẹ tó o bí bóyá bí bébí màmá ẹ ló bí fún ẹ nínú Islam ọkọ lè fẹ́ ọmọ ẹ. báyìí fẹ́ jà Lárúbáwá yẹn wà ń bẹ wọ́n lè lọ ka Lárúbáwá so tó bá ní English correct kọ́ lọ ka Lárúbáwá. ṣé ti délé abẹ́ ṣe ń continue. àti délé. àfáà Niyas ẹni sùúrù jàre ìtumọ̀ ọmọ tá a bí nípasẹ̀ àgbèrè tí wọ́n dẹ̀ ń sọ ń bẹ̀ òun ni pé ọmọ tó o bá ti so yìgì ìyá ẹ̀ kó tó di pé ẹ fẹ́ ó yé báyẹn. èmi kò lè máa ṣàlàyé. wait this man ìtumọ̀ ọmọ tó o bá tẹ́ ẹ̀ bá ti so yìgì kódà kẹjọ máa gbé kẹ́ bímọ 5 ọmọ àgbèrè ni nínú Islam ó yé yín bẹ̀yẹn so ìtumọ̀ ọmọ àgbèrè nìyẹn nínú Islam o so bóyá jẹ́ nìyẹn. so Niyas kò kí tí ètò láyé bá tan máì kò ń ṣe pé bóyá ẹ̀yin ni wọ́n ń bá sọ̀rọ̀ àwọn èèyàn tó ń gbọ́ wa náà ń bá sọ̀rọ̀ káwọn èèyàn lè mọ̀ pé nínú Islam ẹ ṣe sùúrù nínú àwọn ẹlòmíì lè ti bímọ 2 mẹ́ta kan tó ṣe nìkáì gbogbo ọmọ 2 mẹ́ta tẹ́ ẹ kọ́kọ́ bí kẹ́ tó ṣe nìkáì. bọ̀rọ̀ gidi ni tóbìnrin bá wà náà àwọn ọmọ yẹn bàbá lè fẹ́ kò sínú lineage yín nǹkan tá à ń sọ nìyẹn ọmọ tó bá bí nílànà ẹ tún sọ pé rárá ṣe bóun ní ètò láyé ṣàlàyé sí. ẹni sùúrù nǹkan tẹ́ ń sọ nǹkan ní pé tẹ́ bá fẹ́ manipulate ọ̀rọ̀ yẹn kó ba lè ṣàìsí àwọn tẹ́ fẹ́ jẹ́ kí nǹkan tẹ́ ń sọ. nǹkan tó kọ síbẹ̀ yẹn ọ̀rọ̀ pínpín ogún náà ń sọ bíbà yìí náà wọ́n sọ pé and then another thing wọ́n wá ń sọ wípé àwọn èèyàn kan they accept àwọn èèyàn kan ò accept so accept on what on marriage or on níbo lẹ́tí pé wọ́n sọ ọ̀rọ̀ ogún bíbá yìí ẹ ti ń yí ọ̀rọ̀ náà ọ̀rọ̀ kí bolo ti dọ́rọ̀ ogún. nǹkan tó ń sọ nìyẹn wípé. nígbà tá a máa kọ́ gbé Kùránì yẹn ṣe bọ́rọ̀ lineage ló sọ ẹ̀ka fún ara yín náà. láti inú Kùránì yẹn àwọn tó jẹ́ bí yín tó bá kí ló dé tẹ́ understand nǹkan tó ń sọ. pẹ̀lú àtọ̀ yín tó jẹ́ ọmọ yín gangan tẹ̀bí pẹ̀lú àtọ̀ yín wọ́n wá sọ pé èyí tó bá jẹ́ ìlànà àgbèrè kò bá ẹ kan kò sí nínú ìbátan ẹ ní ibùn lẹ́jọ́ ń ká ẹ̀ tí ń yí. ìbátan tí wọ́n ń sọ yẹn kò ń ṣe pé ìbátan wípé o lè fẹ́ wọ́n sọ̀rọ̀ pé kó o má rí ẹ̀ bíbá yìí àbí kó o ní sexual intercourse tí wọ́n ń sọ bíbá yìí. àfáàní gbogbo máa padà kẹ́sìn nínú Islam ọmọ tẹ bá tí ẹ so yìí pẹ̀lú ìyá ẹ kí ni ṣeré àfẹsọ́mọ àlè ló pe àbọ̀ ọmọ ọkọ ẹ jẹ́ ká gbọ́ látọ̀dọ̀ yín. ó clear pa tó hàn sí gbogbo ilé ayé pé ọmọ àlè ni kò dẹ̀ ní ẹni mo fẹ́ kó yé àwọn tó ń wò wá ní ọmọ àlè ó túmọ̀ sí pé bàbá yẹn kọ́ ló bí ọmọ yẹn nínú Islam ṣe bí. ẹ dáhùn náà fún Niyas. ẹ máa sọ mò ń gbọ́ nǹkan tẹ̀. no mo fẹ́ gbọ́ ó túmọ̀ sí pé bàbá yẹn kọ́ ló ní ọmọ yẹn nínú Islam ẹni sùúrù ó túmọ̀ sí pé bàbá yẹn kọ́ ló ní ọmọ yẹn nínú Islam àbí. bàbá yẹn kọ́ ló ní nínú Islam. so ẹ máa gbọ́ wọn fẹ́ bèrè lọ́wọ́ ẹni sùúrù àfa Niyas ẹni sùúrù tí yẹn bá wá fẹ́ fẹ́ èèyàn ṣé ẹni tí ó jẹ́ pé yẹn kọ́ léèyàn níyẹn ṣé èèyàn lè fẹ́ àbí yẹn ò lè fẹ́.
rárá bẹ́ẹ̀ yẹn kọ́ ló ń sọ àánú ẹ má ẹnu dọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ti jọjọ yé mi àti yín sìn ẹ ti ní pé bàbá yẹn kọ́ ló bí ọmọ yẹn nínú ìlànà Islam bàbá yẹn wá fẹ́ fẹ́ yàwó wá rí ọmọ yẹn ṣé ó lè fẹ́ àbí kò lè fẹ́ torí kò ń ṣe ọmọ ẹ má gbọ́ kò ń ṣe ọmọ ẹ síbi kankan ní Islam ti sọ. no ẹ ti dáhùn nù ẹ ti sọ pé ẹ ti sọ ń sìn pé ọmọ yẹn ò ń ṣe ọmọ ẹ nílànà Islam Bẹ́ẹ̀ni. wọn á ní bó ṣe jẹ́ pé kò ń ṣe ọmọ ẹ mọ́ sí ṣé bàbá yẹn lè fẹ́ ọmọ yẹn àbí kò lè fẹ́ Islam gan sọ pé kó fẹ́ so no kò sí kankan tó fẹ́ ẹ ti ṣó lè fẹ́ àbí kò lè fẹ́ kò lè fẹ́ nínú so ìlànà ms ẹ Islam. máa bẹ ẹgbẹ́ lágbáwá yẹn sí kí wọ́n kà ẹ̀ka lágbáwá yẹn tán ká gbọ́ nǹkan tí wọ́n kọ sí torí ẹ̀ka apá kan ẹ̀ka apá kejì àwa lè ka ẹgbẹ́ náà lẹ ti díẹ̀ sí ka English ẹ̀ ń no sìn ẹ̀ ń kọ́ ní àwa gbogbo sọ pé ilé wọ́n ní ó lè ayé fẹ́ ti ẹ̀yin gbọ́ lẹ́ gbà ẹ̀yin lẹ́ ń bá wa jiyàn náà nǹkan tá a rí nù ẹni wí sùúrù ní lórí life wíbẹ̀ ṣe wà yẹn níbi 659 àwọn èèyàn tó ń gbọ́ yín wọn kì í ṣòpò nínú àwọn ń gbọ́ nǹkan tẹ́ ń sọ náà kò sí nǹkan tó jọ pé ẹni kọ́ má rí bẹ́ẹ̀ náà kò sẹ́ tó yàn yín jẹ ẹni kọ́ má rí ọmọ bẹ́ẹ̀ ni kò sẹ́ tó yàn yín jẹ nǹkan tá a kò kà ń sí bẹ̀ wọ́n ló kò lè sí tó fẹ́ jọ bẹ́ẹ̀ náà ẹ ọ̀tọ̀ máa ní gbọ́ bẹ́ẹ̀ ìfẹ́ máa sweet ọ̀rọ̀ náà yín sweet ọ̀rọ̀ tó lè wọnú àwọn tẹ́ fẹ́ manipulate mind wọn ọ̀rọ̀ ni. yẹn wọ́n máa mọ̀ sí ó yẹ ẹ̀ka délẹ̀ ká gbọ́ látẹnu yín nǹkan tó wà ń bẹ ẹ̀ka délẹ̀ ṣe ẹ ti láwà là ń sweet nǹkan yẹn tí mo sí sọ mo fún kọ́ yín báwa pé ká screen wọ́n yẹn ní bàbá yẹn lè fẹ́ screen ọmọ yẹn ẹ jẹ́ ká gbọ́ látọ̀dọ̀ English yẹn ṣe kọ́lẹ̀ kan sì ni ṣé wèrè lẹ́nu pé àwọn tó ń gbọ́rọ̀ ni ṣé English ẹ máa lẹ́ka tẹ̀sán yìí. ní ẹ̀ka délẹ̀ látọ̀dọ̀ yẹn ẹ̀ka délẹ̀ ẹ jẹ́ ká gbọ́ látẹnu yín ẹ̀ka nǹkan tí mo sọ fún yín ni pé screen yẹn white ms background ms ẹni kọ́ ká ó dàbí ó wọn fẹ́ reflect gbóhùn ẹni kí wọ́n ká délẹ̀ ó reflect so English tẹ̀ka mo yẹn ó ti ti cover so mo ti gbé sí kọ́ńkà mi mọ reason tí wọ́n ṣe ń ṣe báyìí mi mọ ọ́n náà nǹkan tí mo sọ ni pé ó wà white yẹn wà reflect sẹ ó wà white background yẹn wà olówó reflect èkó ti béèrè lọ́wọ́ yín wípé ọmọ tí ẹ èèyàn bí tí ẹ èso yìí gé tàbí yes tí ẹ bí ńlànà ṣẹ̀ríà ṣé bẹ́ẹ̀ni ẹ lè ṣé ọmọ ọkọ ni àbọ̀mọ àlè ẹ sọ pé ọmọ àlè ni so ó dà gẹ́gẹ́ bíi bẹ́ẹ̀ni pé wọ́n dá lásán wọ́n jẹ́ tún bí mi mọ reason tẹ́ fi ń ṣe báyìí wọ́n ti explain kinní sínú kinní òun náà wà ní a dẹ̀ ti gbé jáde a ti ọ̀rọ̀ kà ẹ̀kọ́ ní lájọ ń English sọ ọ̀rọ̀ ẹ̀kọ́ lájọ ń sọ tẹ́rì àwọn èèyàn wà tí wọ́n ń gbọ́ yín so kò dẹ̀ síbẹ̀ ṣe lè sọ pé ẹ manipulate ọ̀rọ̀ yẹn tó they see the reality now wọn ò sọ́nbì kankan bí báyìí wípé bàbá yẹn kò fẹ́ ọmọ yẹn àbí kíní kò sí ẹ nǹkan tó kà jọ náà nípa ní tí wọ́n ń try láti explain fún báyìí ni pé nǹkan tí wọ́n try láti explain fún yín báyìí ni pé kíni àwọn ìwọ̀ tí ọmọ yẹn máa ní lọ́dọ̀ yín òun ni wọ́n try láti explain so ìgbà tí ní àwọn bí explanation wọ́n sọ pé àwọn part àwọn kan nínú àwọn àfa kan they accept this part did not accept this ẹ wá sọ pé nǹkan táwọn èyí tó nǹkan tí àwọn kan tí wọ́n accept yẹn pé nǹkan tí wọ́n accept lọ́dọ̀ ti yín ni wípé kíni they can have sexual intercourse or marry the daughter ẹ̀yin lẹ pinnu ẹ fẹnu ara yín na it's not written there now and it's not where in Quran that was mentioned like that. ní àsìní sọ̀rọ̀ ó yà ká tọ̀dọ̀ ẹ̀ ká jọgbọ́. My brother, do you want me to speak English ni? You read something in English that everybody understand. You are still asking me. If I read Arabic for you, you still not believe me now? no àgbà ẹ̀ka àfàdìyà ẹ̀ka Ó yá níbo ni kí n ti bẹ̀rẹ̀? ẹ bẹ̀rẹ̀ látòkè báyìí ẹ bẹ̀rẹ̀ àti àwọn òyìnbó ẹ̀ka lọ ó yá. Okay, Kọ́lá Zara Aṣọra. Wọ́n tí mò ń sọ get ni pé background yẹn white ni ó dẹ̀ reflect sí mi lójú. So gbogbo nǹkan tẹ̀ ń sọ. wíní lójú orogún ni background yẹn àwọn apá kan ní wọ́n lè bàbá lè fẹ́ ọmọ ẹ̀ àwọn apá kan ní kò lè fẹ́ bọ̀ ṣé wọ́n ṣáà ló lè fẹ́ gbogbo ayé la fẹ́ kó mọ̀. Wọ́n sọ̀rọ̀ fífẹ́ bíbá yìí sẹ́. ẹni kílẹ̀ láwọn apá kan sọ ẹ ti sọ láìpẹ́ ìkílẹ̀ láwọn apá kan sọ ẹ ti sọ láìpẹ́ ìyàwó yẹn máa mọ̀ ọ̀rọ̀ nǹkan property náà ń sọ pé àti ìwọ̀ tọmọ yẹn máa ní ọ̀dọ̀ bàbá yẹn. kò sọ̀rọ̀ wọn sọ̀rọ̀ ogún bẹ́ẹ̀ ó yẹ ẹ̀ka ilé ẹ̀ka jẹ́ ká gbọ́ látọ̀dọ̀ yín. Ok, ibo náà nǹkan tẹ̀ ń sọ ibo náà ti sọ̀rọ̀ fífẹ́ bẹ́ẹ̀. ẹni ẹ̀ka tó ó yẹ sọ̀rọ̀ ogún ẹ̀ka bẹ́ẹ̀ ẹni tó sọ̀rọ̀ fífẹ́ bẹ́ẹ̀ yẹn. intercourse ni ó yẹ ẹ̀ka ká gbọ́ látọ̀dọ̀ tí ẹ̀ka ká gbọ́ àfa ó yá. so ms àwọn kan ní ká ẹ ṣe iná yẹn wọ́n níbi akínyẹn ti bright jù ní torí mi ò tiẹ̀ mọ̀ kí mo fẹ́ sọ̀rọ̀ báyìí. lọ gbé ìtúyí ó dúdú wa wọ́n yẹ bá yín gbé background mi wá. ohun tí ẹ̀yin èèyàn wa ohun tí à ń kà látilẹ̀ òun ni ọmọ òtálá lè fẹ́ tálá lè fẹ́. ok now ó dẹ̀ yí àfáà ti sọ́nsìn pé ọmọ tí a bá bí láì ṣe pa aṣọ yìgì ìyá ẹ̀ kódà ọmọ yẹn jẹ́ mẹ́wàá gbogbo àwọn ọmọ yẹn ọmọ àlè ni wọ́n ọmọ yẹn Islam dẹ̀ kà á sí pé kò sí nínú ẹ̀jẹ̀ wa kò lẹ́tọ̀ọ́ kankan lára wa now ọmọ tí ò bá ti wá lẹ́tọ̀ọ́ lára wa tí ò sí nínú ẹ̀jẹ̀ wa a lẹ́tọ̀ọ́ láti fẹ́ tó bá jẹ́ pé ọ̀rọ̀ ogún ni wọ́n ń sọ ńbẹ̀ yẹn lákọ́kọ́ káyà yẹn fún lámàtú sọ́nà ogún ọ̀rọ̀ fífẹ́ náà ń sọ bọ̀ wọn ò wá ní débi sábàbù nùzúl kan wá yí sógún ó yé bẹ́ẹ̀ so ẹ má máa gáìdì in tí ò ṣe gáìdì tó yé bẹ́ẹ̀ ó dẹ̀ make it clear tó bá jẹ́ pé ọ̀rọ̀ ogún ni wọn ò ní ṣe máa jà sí àwọn kan gbà no ọ̀rọ̀ fífẹ́ ẹ mọ̀ àwọn sàábẹ̀ yẹn ó rí tètè wọn ò rírú ẹ̀ rí ó túbọ̀ àwọn kan ló jẹ́ pé irú èwo rè but wọ́n ní láti gbà torí ìdà tó ń kọ́ mọ̀nàmọ́ná ni hàn bí ẹ dá o ní gbá kí ni oye báyìí tó o bá ti gbà wọn máa pa ẹni oye báyìí so ọmọ tó o bá ti bí tó o bá ti so igi yẹ
ṣẹ̀dẹ̀ máa wá nílẹ̀ Yorùbá àwa ní àṣà kan a máa fẹ́ kọ́ ọmọ ó lóyún kó tó di pé a ṣègbéyàwó fún àṣà wa nínú àṣà wa ni pé ọmọ wa yóò ẹjọ́ lóyún kó tó di pé kíní. ètò lóye má bínú nílẹ̀ Yorùbá a máa ń ṣègbéyàwó àmọ́ tọ́mọ bá lóyún tó ṣègbéyàwó ó lè tún ṣe bẹ́ẹ̀ méjèèjì ló wà lọ́dọ̀. ó lè tún ṣe bẹ́ẹ̀ ni. torí bá ọmọ tó ṣègbéyàwó ọmọ ẹ̀ ọmọ kan náà kò ń ṣọmọ àlè nílẹ̀ Yorùbá. àwọn ọmọ kọ ọmọ kan pé wọn kíní kan máa lè no kò sí nínú dictionary tiwa ní ìsìn nínú Islam ń jẹ́ kó máa yé wa pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì so yìgì ìyàwó yín tẹ́ ẹ̀ tí ì ṣègbéyàwó fún gbogbo ọmọ tẹ́ ẹ bí yẹn o kì í ṣọmọ kan máa lè ní wọn o bàbá ọmọ yẹn dẹ̀ lè fẹ́ àwọn ọmọ obìnrin yẹn kò sẹ́sẹ̀ ẹnu ẹ̀ nínú Islam òun ni tá a fẹ́ fàyọ. ṣé background mi sì ṣẹ́gbẹ́ ms Mr. Niyas lọ́wọ́ kò sí fún mi fẹ́ gbé background mi ṣe ẹ má dẹ̀ ní ìlú Mr. Niyas mi ò mọ nǹkan tí a tún lè ṣe báyìí o. ó yá mò ń bọ̀ ẹ ṣé ń gbọ́ mi ó lè check látọ̀dọ̀ ẹ̀ náà ẹni ìwú lọ́dọ̀ yín tafsiri kutubi ẹ check tafsiri kutubi à ń gbọ́ ká kúrò lórí yẹn lọ́wọ́ kan. sábẹ́ kí ìyàwó iceberg mọ́ àti gbọ́n tó ń gbọ́ wa pé bàbá lè fẹ́ ọmọ nínú Islam ọmọ tí ó bá bí ó bá yá ìṣègbéyàwó ọ̀rọ̀ Islam sáré fi pé èèyàn mọ̀nà látó kúrò lórí ẹ̀. ẹni sùúrù ẹ lè tí kò lórí ẹ̀ lísìtà lè tí fi kò lórí ẹ̀ lélẹ̀ ẹ̀yin níbẹ̀ ṣe wà yìí sí báyìí wàhálà Islam bálàkà ìmú òfin Islam bálàkà ìmú ó ṣe dédé lákà ẹ̀yin níbẹ̀ ṣe wà yìí sí báyìí ẹ lọ́mọbìnrin tẹ́ ṣe wàhálà níjọ́ tẹ́ bí ẹ ṣe kó mọ ẹ pẹ́ẹ́rán ṣe gbogbo ẹ̀ ó kọ̀ dárọ̀ ọjọ́ kan ó kọ̀ sádédé gbóyún wá Islam wá try láti kọ́ọ̀fù kínní yìí pé ìwọ kẹ má débẹ̀ rárá kẹ má try nǹkan tó jọ rárá irú ọmọ yẹn à nígbà lọ́wọ́ yín láyé àti lọ́run ṣé téèyàn bá tẹ̀lé òfin yẹn ṣé irú nǹkan yẹn máa ṣẹlẹ̀ èdè ìbálàkà ìmú náà kí ni nǹkan tẹ̀ ń sọ yìí náà pé ẹ má bímọ tẹ́ bá ti so igi tẹ́ bá ti tọrọ ọmọ yẹn lọ́dọ̀ àwọn òbí ẹ̀ tí wọ́n ní kí wọ́n yọ̀ǹda ẹ̀ fún yín pé lọ́ọ́ fi ṣèyàwó. ọ̀dà ẹja wo báyìí bálàkà ìmú náà ṣe bí yóò bálẹ̀ pé ráyín. ní sùúrù Kùránì ní ká fẹ́ ẹrú bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. ọwọ́ ta ni a ti so igi ẹrú ọwọ́ ta la ti tọrọ ẹ̀. tọmọ ẹrú kọ. ada fún yín ẹ ṣe nǹkan tí Kùránì sọ lélẹ́yìí ẹrú nígbà yẹn n ti ń jẹ ẹrú wà dọwọ ṣe time tí n ti ń jẹ ẹrú wà. nísìnyí ni wọ́n ti ń ṣòwò ẹrú o tó bá fẹ́ fídẹ́ẹ̀sì á máa fún ẹ o. níbo náà ti ń ṣe. wọ́n sì ń ṣe ní Saudi báyìí o. Nàìjíríà sálà wà wáyà àbí. bí Nàìjíríà gbà téèyàn bá máa tún wá fẹ́ rí náà. ẹni Nàìjíríà la wà kò kí ń ṣe ìwé Saudi lẹ gbé wá sílẹ̀ wa tẹ́ǹtì lè wà lọ́wọ́. ẹni sùúrù mi ò já yín níyàn pé yóò lè fẹ́ rú o ẹ máa gbọ́ o àmọ́ ẹrú tó bá sọ pé ẹrú ní ẹrú lọ́gàá náà so ọ̀dọ̀ ọ̀gá ẹ̀ ìyọ̀ǹda ọ̀gá ẹ̀ lèèyàn máa fi fẹ́ kó ṣe pé wàá kàn sọ pé ẹrú báyẹn kọ́ ẹrú tó wá jẹ́ ẹrú tí yín kọ́ ọwọ́ tálẹ́ ti máa gba yọ̀ǹda ẹ̀ ẹrú tó jẹ́ pé ẹrú tí yín ni ọwọ́ tálẹ́ ti máa gba yọ̀ǹda ẹ̀. láyé síta wà yín sí báyìí sí kò sí nǹkan tí ń jẹ́ ẹrú mọ́ torí pé kí n tó bá gbọ́mọ nínú Islam ẹ lè fẹ́ ẹrú tí. ẹni sùúrù náà ṣé Kùránì àyà yẹn kò ṣiṣẹ́ mọ́ láyé sìn ó ti expire lẹ́sọ̀nsìn. ẹ má dọ̀rọ̀ rú. ẹ̀yin lẹni láyé ìgbà yẹn ni náà. no ẹ máa gbọ́ nǹkan tí mo sọ. ẹ fẹ́ gbà ní Saudi lè nísìn àwọn tí wọ́n mú lẹ́rú tó bá ń ṣiṣẹ́ ńlé wọn ẹrú lọ́wọ́ máa ń pè é lọ́wọ́ news tó bá ń ṣiṣẹ́ lọ́wọ́ báyìí àwọn àràbù yẹn máa tẹ ọyàn wọn máa tẹ̀ di wọn ìmí wọn á fi pá bá sùn ìmí tó bá lóhùn ọ̀dà wọn á ti bọ́lẹ̀ látòkè ẹjẹ́ ẹjẹ́lẹ̀ wọn á ti bọ́lẹ̀ látòkè wọn á lẹ́rú ọ̀wọ́n ni ẹ̀dẹ̀ sọ bíi pé kò sí mọ́ ní kí ni ẹ̀rọ ìwòwò tó tẹ̀ sọ ẹni sùúrù ẹjọ́ ṣẹ́rí kí nǹkan kan wà tó yẹ pé it is a misconception or it is you yourself that you don't want to agree on it. Number one ni pé inter ń pè léyàn ó wà separate inter ń pè lẹ́sìn wà separate so ìwà táwọn èèyàn ń wù tí ò da lẹ́sìn fẹ́ wá gbà lọ́wọ́ wa kó dẹ̀ sọ fún wa pé báyìí ló da báyìí ni ò da so tẹ bá rí Arab kan tó ń treat èèyàn láì da kò ń ṣe pé Islam ló sọ pé kó treat èèyàn bẹ́ẹ̀ ìwà tó wà lọ́wọ́ tiẹ̀ ni ẹ má máa dàpọ̀ mọ́ ẹ̀sìn nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ní méjèèjì nínú Yorùbá èèyàn rí wà èèyàn bí wà so kò ní ṣe pẹ̀lú ẹ̀sìn. Niyas ṣé ká gbé ní sùúrù náà ṣé ká gbé ibi tí Muhammad ti bẹ̀rù sùn wá. mi sọ pé yóò lè fẹ́rú Kùránì kan sọ pé ẹ lè fẹ́rú. ebi tó ń sọ sí nìyẹn tó ń sọ pé ìwà àwọn lágbáwá ni ṣé ká gbé ibi tí Muhammad ti bẹ̀rù sùn wá. ẹni tuntun ẹni tó bá sọ ms mo ti gbé English yẹn wá ẹ bá wa gbèsè fún àfáà yìí kí wọ́n wo ibi tí English yẹn ti sọ pé ìyá yẹn o àbọ̀mọ yẹn o tí ó jẹ́ pé ìlànà ṣìnà ó lè fẹ́ ẹ rọra gbé sí ẹ lè rọra bá wa paint ibẹ̀ ní blue ibi ọwọ́ ìsàlẹ̀ yẹn ni ó ti sọ pé wọ́n ní all the mother of such a daughter is not prohibited in marriage ẹ rọra bá wa paint ibẹ̀ fún wọn kí wọ́n rí
kí wọ́n lè kí ok wọ́n kà kí ní no ìwé. kí wàá ní ẹ kí ni mo believe kan general rí báyìí acceptance kí ni general acceptance. wọ́n rí báyìí náà. Ọmọ tí bàbá bá bí tó bá bí ó nílànà yá ẹ jẹ́ ìsìnà kí n ó kà lè fẹ́ ọmọ yẹn nínú Islam. ẹ jẹ́ Tí bàbá bá bí ọmọ tó ẹ jẹ́ pé jẹ́ kò bá yá ìṣègbéyàwó ó lè fẹ́ nínú Islam. Mo ti gbé English yẹ mo ti gbé sí òun nìyẹn yẹ bá wa kà. ó yá ó yá níbi ibẹ̀ àbí second ṣé ń gbọ́ mi báyìí second is saying the accepted kí ni yẹn Bá mi fi image. ok ẹ ká ṣe báyìí. ẹ wo tó sọ pé a daughter from fornication ẹ bá mi tíìkì bẹ̀ ní blue ok wọlé wọ́n máa lè rí gbogbo yín máa lè rí. ẹ máa wá ìní mi ni Àdó wáìnì wọ́n ẹ ṣe bá ní fi ọgbọ́n blue ṣe sí láti ibẹ̀. bọ̀ mú púlù 1000 mo ẹ ń ti bọ̀ púlù 1000. ẹ máa gbọ́ Mr. Niyas Tó pé bàbá lè fẹ́ ọmọ ní Islam ẹ mẹsẹ̀ kọ́ blue sí. olówó èkó ẹ má wọrí mò ń bọ̀ Ẹ ẹ gbọ́ máa lọ sí gbọ́ blue tẹ bá tẹ̀ báyìí ó máa show blue ẹ gbọ́ ibi daughter yẹn. and married ties, Nasaban Wasiran, lineage, Nasab, Kàáyé and sọ pé ẹ jẹ́ kẹ́ni yìí kà kẹ́ni ilé afẹ́ gbọ́ ibi tí mo ṣàfẹ́ kẹ́ni blue sí yẹn nítorí sọ pé ọmọ yẹn òun rèé daughter is not prohibited pé kò ọmọ yẹn kò ẹ jẹ́ ọ̀rọ̀ kọ́pù rẹ̀. ẹ jẹ́ kí n ṣe kí n gbé kí n yẹn sí kí n bá wọn highlight ẹ̀ kán lè rí. ok Bọ̀ Sọ ni ọmọ yẹn o tí wọ́n bí nípa àgbèrè. ẹni sùúrù náà Wọ́n ní kò ẹni sẹ́sẹ́ sùúrù bẹ́ẹ̀ òun náà tó fẹ́ gbé bàbá jáde yẹn yẹn máa máa wá ṣàlàyé sọ. fún yín. Kàkà bọ̀ tẹ́ bá ti kà á mo fẹ́ gbára ìlẹ̀ tó fẹ́ ṣe. Yes mo wà ẹ má wọrí tí data mi bá tán gan máa sáré lọ rà mí ẹ má kò lè wọrí tán kò lè tán tó bá yí fẹ́ tán kẹ́ ẹ sọ. Data tó ti fẹ́ tán máa sọ̀rọ̀ ànábì èmi máa dákẹ́ ó àbí Mo sá lọ ọmọ ìsúwá mi wáyé. ọmọ yín tó máa kírun tó máa gbà yín ọmọ yín á kírun ọmọ ìyá yín lẹ́nu ẹ máa akírun ìjọkọ̀ ẹ máa akírun bó ṣì gidi àlà wèrè ló ń kírun bóyá ẹ mọ̀ ẹ lajú yín jáde ẹ kà ibi tẹ́ fẹ́ kà ní ẹ kì í jẹ a daughter ẹ kà kẹ́kì tó rẹ̀ mú ibà yín sùn mọ́ ẹ ti rí bóyá. a daughter from fornication or the mother of such a daughter is not prohibited in marriage. Ó yẹ tú. Okay mo ti rí ó ní pé the daughter ó ní pé ọmọ tó bá bí ó ti yé báyẹn àbí ìyá ọmọ yẹn is not prohibited in marriage now so nípa Yorùbá ẹ tún fún wa ní Yorùbá. ó ní pé wọn ò kọ́ pé kí èèyàn máa pé kò wà prohibited pé wọn ò kọ́ pé kí èèyàn máa fẹ́ ọmọ ẹ má sọ yẹn Gẹ̀ẹ́sì mọ́ ẹ sọ ní Yorùbá. wípé wọn ò kọ́ pé kí èèyàn máa fẹ́ ọmọ yẹn ó yá ẹ máa gbọ́ látàárọ̀ ta ní kẹ̀kẹ́ ní Lárúbáwá kí lẹ wá ń jà fún káàsọ̀ pé nínú Islam ẹni sùúrù bàbá lè fẹ́ ọmọ tẹ̀dẹ̀ ń bá wa jà. àwọn ta ló accept àwọn ta ni ò ẹ accept. gbà mí o ẹ ti rẹ́rìn sí ó ti di báwọn olótú kọ́ nǹkan tá a máa ń sọ lọ́rọ̀ ìyára bí mi ṣé ẹ máa jẹ́ mi ni mo kọ Kùránì ni ṣé mi mo kọ tẹ̀sílì ni kí ló dé ta máa ń jà fún ọtí òṣèlú jà fún tẹ̀sílì sọ́dọ̀ ẹ wò ó. nínú Kùránì lẹ ti kẹlé jáde náà ní àwọn ta ló gbà àwọn ta ni ò gbà ni mo sọ pé kẹfì wọn ní. bí tẹ̀sílì ló ṣàlàyé Kùránì ṣé mi ni mo kọ́ ni kí ló dé tẹ́ tó fẹ́ máa jà a ti tu sí English sí ẹ tún bá wa jà tí tó tu sí English mi báyìí sí ẹni rọ ni mo tu sí ń sìn ọ̀rọ̀ tí wọ́n sọ nínú Kùránì òun ni wọ́n ń jà sí ọ̀rọ̀ tán sọ́nù Kùránì làwọn kan gbà làwọn kan ò gbà ó bá wọn kan lára mu pé ká fọmọ ẹni kò bá wọn kan lára mu ó yé báyẹn so the main source ọ̀rọ̀ gangan ọ̀rọ̀ Kùránì táwọn kọ́ kà yẹn tó yé báyẹn so ẹ ní láti ṣe máa béèrè lọ tiwa ń báyìí pé ta ló gbà ta ni ò gbẹ́jọ́ ló máa yanjú ẹ̀ ní Islam ó yẹ yín bẹ̀yẹn ẹ̀yin lẹ́jọ́ lógún kẹjọ́ máa fẹ́ ọmọ bíbí inú yín nígbà tí àwọn tán dẹ̀ lọ Saudi náà sọ pé ìyá ń bọ́ ọmọ sùn ẹni pé àwọn tó gbà pọ̀ ju àwọn tí ò gbà lọ ọmọ náà sì ń báyà sùn ó yẹ báyẹn so ní ọkàn wa nǹkan tó ń sọ kọ́ nìyẹn nǹkan tí wọ́n sọ tí wọ́n nà yín láti má ṣe ní pé kí ni ẹ má bí ọmọ àlè jọ wípé ọmọ àlè kò ní ogún ọkàn tó máa pín lọ́dọ̀ yín so ọ̀rọ̀ fífẹ́ pé bóyá ẹ lè fẹ́ mutafakuna alẹ́ yìí lẹ́yìn mutafakuna alẹ́ kò kí ń ṣe nǹkan tí wọ́n sọ pé afẹnusí o pé ó yẹ so etí gbogbo afẹnulé lórí lélẹ̀ ṣebí eléyìí àwọn èèyàn kan ni wọ́n sọ pé àwọn ń tú nǹkan táwọn understand so àwọn èèyàn kan sọ pé àwọn gbà wípé intomini ni wípé kí ni o èèyàn bàbá yẹn ìgbà tó jẹ́ pé ọmọ àlè ni wípé ó lè fẹ́ then àwọn kan sọ pé àwọn ò gbà pé kò lè fẹ́ so nǹkan tí the main distinct there ni wípé kí ni ẹ má bí ọmọ àlè rárá ẹ má súnmọ́ sínà ẹ má súnmọ́ àgbèrè. nǹkan tó ń sọ nìyẹn ká má súnmọ́ àgbèrè ló ń sọ àbí ṣé nǹkan tó ń sọ nìyẹn ó ti yé mi ká má súnmọ́ àgbèrè bọ̀ bàbá lè fẹ́ ọmọ yẹn òkè ń ṣèwọ̀ fún láti fẹ́ ọmọ yẹn. tọmọ báwọn lárúbáwá tó ní òkè ń ṣe wedding
irú wedding wo ṣé wedding sọmọ pé ṣé wọ́n sọmọ pé súnà ni Muhammad pé wedding pé súnà èmi ànábì ni kẹ́ ẹ ṣe wedding kẹ́ ẹ ṣe àníkáwù ló sọ kò sọ pé wedding o àníkáwù ló sọ kò sọ wedding o. àsopọ̀ sọmọ pé obìnrin ò ní láìsí kankan nínú Islam. my brother calm down ẹni sùúrù ẹ má dọ̀rọ̀ lu ẹjọ́ nítorí Ọlọ́run. ìbéèrè mo number béèrè one nǹkan táwọn bí sọ a ti yanjú eléyìí sin àti rẹ́ẹ̀rí ẹni sùúrù ẹ má dọ̀rọ̀ lu ẹni sùúrù 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 a ti yanjú yẹn so ẹ ṣe gbogbo ẹni sùúrù nǹkan táwọn bí sàlám tó ń sọ lélẹ́yìí pé kí ni pé àníká usunẹ́tì téèyàn ṣe nìka níbi súnèmí ànábì ni wàá máa rọ̀ gébà ń sunnẹ́tì fàlẹ́ ìsàmì nì ẹni tó bá rí pé òun ti kọjá lẹ́fù pé kóun ṣe yìgì wípé kò kí ń ṣàrẹ̀mí ànábì kí ni túmọ̀ kí ni yẹn ni pé kí ni. english yẹn ṣe wọn kọ́ ní ká ẹgbẹ́ sí kákábẹ́ ẹgbẹ́ yẹn ní Yorùbá bí bàbá lè fẹ́ ọmọ yẹn jọ àwọn yẹn wá kọ́ ṣé ẹgbẹ́ tí mo sọ. àwọn yẹn wá kọ́ fẹ́ gbọ́ yẹn. ní pé kí ni o lówó rẹ̀gẹ̀dẹ̀ pé bí báwọn Yorùbá máa ń ṣe tó máa sọ tó máa mú fìlà tó máa mú nǹkan kan yẹn wọ́n ní pé ìyẹn gan-an kọ́kọ́ la fẹ́ lò níta fẹ́ lò ní pé kí ni yọjú sí àwọn ẹbí ìwọ àwọn Mr. Niyas ẹ jákẹ́ ẹjọ́ náà àṣírí ti tú àti gẹ́tì bí táwọn ẹ máa gbọ́ ìsàlẹ̀ yẹn ẹ kàn lóbi sọ pé bàbá lè fẹ́ ọmọ yẹn kàkà síta kí gbogbo ayé gbọ́ ẹjọ́ ẹ kàn ká bí bẹ̀rẹ̀. ẹ̀yẹ́ kí láti rí ẹ bá wa dákẹ́ ẹjọ́ if it occurs through sin then. wọ́n ní tó bá jẹ́ pé wọ́n bí ọmọ yẹn nípa ẹ̀ṣẹ̀ nǹkan tó ń pè lẹ́ṣẹ̀ ni pé kò ṣègbéyàwó pẹ̀lú ìyá ọmọ yẹn ẹ máa bá wa lọ. then it is merely physical creation not a true lineage in law. wọ́n lọ́mọ yẹn kàn jẹ́ bí ọmọ lásán ni kò ń ṣe bàbá yẹn ló ní. for this reason the daughter of fornication is not considered his daughter. wọ́n ní fún ìdí èyí ọmọ tó bí nípasẹ̀ àgbèrè kò kí ń ṣe ọmọ bàbá yẹn ẹ má bá wa lọ ẹ̀yin Yorùbá. and if there is no lineage in law then there is no affinity in law. wọ́n nígbà tó ọmọ yẹn ò ti bá tán kò sínú òfin tiwọn ìyẹn Muslim bá wa lọ o. then a daughter from fornication or the mother of such daughter is not prohibited. ẹ̀mẹ̀sí bíbẹ̀ yẹn ẹ̀ka díẹ̀ ibi ibẹ̀ yẹn la fẹ́ kọ́ òun wá gbọ́. a daughter from fornication. ọmọ tí Muslim tó bá bí nípasẹ̀ àgbèrè tí ò bá ìyá ìṣègbéyàwó àbí nìka ìbí Muslim ṣe ń sọ. the mother of such a daughter. àbí ìyá tó bírú ọmọ bẹ́ẹ̀ fún ẹ ọmọ tó ń pè lọ́mọ àlè nínú Islam tó bá yẹ ìṣègbéyàwó. is not prohibited in marriage. wọ́n ní bàbá yẹn ó lè fẹ́ ọmọ yẹn àbí ìyá ẹ̀ pé kò kí ń ṣe ẹ̀ṣẹ̀ kò kí ń ṣe èèwọ̀ kò kí ń ṣe kí ni o kò kí ń ṣe ẹ̀ṣẹ̀ kò kí ń ṣe èèwọ̀ kò kí ń ṣe haram nínú Islam wọ́n ní àlàálì ni ṣé ẹ̀ ń gbọ́ nílé lóko bàbá lè fẹ́ ọmọ ẹ̀ irú àṣà ilẹ̀ wa fẹ́ gbé wá sí ilẹ̀ wa ńlẹ̀ Yorùbá àwọn alálẹ̀ wa ò ní fún yín ṣe so ẹ já lọ ẹ tẹ̀síwájú so ìyá wa iceberg tẹ bá ní ìbéèrè mi tẹ fẹ́ béèrè a máa dá yín lóhùn àti yanjú eléyìí. so all right ma go ahead any question tẹ bá fẹ́ béèrè nípa Islam àwa ń bì. kódà ìbéèrè mi ni wípé àwọn èèyàn Islam ẹgbẹ́ mi náà ni máa direct ẹ̀ sí ẹ má bínú. Muslim làwa náà. ṣé Ọlọ́run ò nífẹ̀ẹ́ àwa dúdú ni ló ṣe ní ká máa lo èdè elédè láti get across home. Okay. Allah ló ní èdè Lárúbáwá. Okay. ẹ ṣe mà nǹkan lélẹ̀ mo fẹ́ ṣàpèjúwe kan fún yín nítorí nǹkan tẹ́ béèrè yẹn tí tó bá ń gbá bọ́ọ̀lù sí báyìí sí tó bá kí tẹ máa lò yẹn jìnnà ìgbà tí ní Nàìjíríà yìí mi sọ lóyìnbó yìí yẹn ní Nàìjíríà wà yìí Yorùbá làwa tàwa mi bàyà bí Yorùbá ni wá àwa fẹ́ jẹ́ kí ọmọ wa kó mọ ìmọ̀ technology àbí mọ̀ science ẹ dákun ṣé kíní yẹn ìmọ̀ tẹ́fẹ́ jẹ́ kó mọ̀ yẹn ṣé ẹ̀yin lẹ máa sọ fún tíṣà pé kó mọ̀ fi Yorùbá kọ́ nítorí pé Yorùbá lọ́mọ yẹn èdè tó bá fi kọ́ èdè English tó fi ń ṣe òun náà ló máa fi kọ́ ẹ kúrò èdè ẹ̀sìn ẹ lè sọ pé kí ló ẹ lè má bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ kọ́kọ́ dákẹ́ ìtẹ́ sọ yẹn ìdí tí wọ́n ṣe ń fi èdè Gẹ̀ẹ́sì kọ́ ọmọ ní Nàìjíríà kò ju wípé wọ́n kó oríṣiríṣi ẹ ṣe sùúrù now ẹ ṣe sùúrù wọ́n kó oríṣiríṣi ẹ̀yà pọ̀ ìdí nìyẹn tó ṣe ń fi èdè Gẹ̀ẹ́sì kọ́ gbogbo wa ṣe understand now tẹ́ bá dé Germany èdè wọn ni wọ́n fi ń kọ́ àwọn ọmọ wọn tẹ́ bá dé China èdè Chinese ni wọ́n fi ń kọ́ àwọn ọmọ wọn tẹ́ bá dé India èdè wọn ni wọ́n fi ń kọ́ àwọn ọmọ wọn ó ti yé yín so gbogbo ìtẹ́ ìsọ yẹn kò ní túmọ̀ Saudi Arabia èdè wọn lọ́ fi kọ́ wọn sáwàjọ́ ọmọ Saudi ni ẹ dáhùn ìbéèrè tí ìyá béèrè ẹ dáhùn ìbéèrè yẹn ìbéèrè tó bí sọ ni pé ṣé aláògbédè Yorùbá ni aláògbédè lóde. ọ̀yà òun náà rè ọ̀yà ní sùúrù bí nǹkan tí MC bàbá tó sọ ń sì báyìí wọ́n ní pé tẹ́ bá dé China náà fi ń kọ́ àwọn ọmọ wọn wọ́n wá ní pé àmọ́ ní Nàìjíríà mi báyìí nǹkan tó fà táwa fi ń lo English ní pé kí ni a ní Yorùbá
a ní Igbo aláwùsá so ìgbà táwa da gbogbo wa pọ̀ wọ́n yẹn wọ́n nídìí colonize èdè wa kan wọ́n tó jẹ́ pé colonize wa àwọn Britain ló colonize wa nǹkan tó fà á wọ́n wá nìyẹn. nídìí èdè kan tó máa yé gbogbo wa tó máa yé wa now á dà fún yín ibi tẹ́ ti wá múra yín gangan táwa ló nìyẹn. sọ táwa ló sọ fún pé èdè ẹ yẹn máa yé gbọ́ gbogbo ẹni wa. sùúrù náà ẹni sùúrù ó yá kíákíá. nínú nàìjíríà ẹ̀yin rí i pé a pọ̀ wípé àwa nídìí èdè kan tó máa fi control education wa so ọlọ́run ọba tó wá dá wa tó wá fún wa lédè oríṣiríṣi ó wá fún wa ní èdè ẹyọ kan pé ókè o àfẹlẹ́ yìí control ẹ̀sìn ìyẹn wá. Get answer yẹn rárá ẹ dákẹ́ now ẹ ń sọ̀rọ̀ à ń sọ̀rọ̀ pé àwọn Britain colonize wa ẹ wá ń sọ pé Allah tó dá ẹ̀sìn Allah yẹn ló dẹ̀ fún wa ní oríṣiríṣi èdè now Allah yẹn ṣe máa fún wa ní oríṣiríṣi èdè tó ṣe máa wá sọ fún wa tó fún ní èdè wa pé kájú ṣe wá lọ kọ́ èdè ẹlòmíì ẹ gbé kínní sí làákàyè náà ẹ gbọ́ nǹkan tẹ́ ẹ sọ náà ok nǹkan tẹ́ ẹ ń jẹ́ kó yé wa it's a simple nǹkan táwa náà sọ fún wọn àwọn èèyàn yẹn pé wọ́n wá fi Islam colonize wa ní the same way tí àwọn Britain fi colonize wa tó fi jẹ́ pé English ni wọ́n ní ká máa sọ the same way náà ni àwọn eléyìí náà ṣe fẹ́ wá fi ẹ̀sìn Islam colonize wa. Islam ò sí nínú colonization. colonization ni kẹ́ ẹ dákẹ́ colonization ni. àwọn Amẹ́ríkà tí wọ́n ṣe Islam àwọn Germany tó ń ṣe. now ìyá wa mo mọ̀ pé ẹ ṣe sùúrù ẹ dákẹ́ ìyá wa nǹkan tó ṣẹlẹ̀ ní pé ṣe rí tá a bá bi àwọn àfáà léèrè àwọn question yìí bó ṣe máa parọ́ fún yín ni ibi ìdásí máa ẹ dúró náà ẹ dákẹ́ náà. àwa ẹni ìdáhùn kékeré. àwa fẹ́ gbé Quran wá fún yín sìn Quran chapter 12 verse 2. ntí o bá fi mú yín kẹ́ máa já mi bọ́lẹ̀ wàláhì tàlá ẹ máa di mùsùlùmí. òun lélẹ̀ ó yá bí ọkàn yín ṣe lè dí tó. so báyìí lè sìn ẹ àwa gan lè ká. nínú alzanahu. àfa ẹ dúró bọ̀ rẹ́kọ̀dì àwa mùsùlùmí kan lágbàáyé ò dáa rẹ́kọ̀dì wa ò dáa. ìyàwó ẹ má wọrí sẹ ìyàwó ẹ má wọrí ó yá à ń gbọ́ yín yá kà. ọlọ́run ọba aláàánú sọ pé iná anzalnahu àwọn ọlọ́run ọba a sọ kalẹ̀ tíra yẹn Qur'anan tá à ń pè ní Qur'an yẹn Arabiyan pẹ̀lú kíni pẹ̀lú èdè lárúbáwá la'allakum ta'qilun nítorí pé kíni kẹ́lẹ̀ bá ronú nípa ẹ̀ so kí lẹ fẹ́ yọ jáde mbẹ̀. kó lè bá ayé yín ló sọ kó lè bá ayé yín kó lè bá ayé yín. la'allakum ó ṣe ronú ló sọ kó lè bá ayé yín kó lè bá ayé yín. la'allakum táàkìlú náà nìyí náà táàkìlú ákìlú lákẹ́lẹ́ bá ronú nípa ẹ̀ nípa ẹ̀ sọ̀rọ̀ tí ó sì ń bẹ̀ kó lè bá ayé yín. ohun dà mọ ọtọ náà ń pè ní táàkìlú náà ní pé kẹ́lẹ́ bá ṣe lákàá kẹ́lẹ́ bá ronú sí. kó lè bá ayé yín ni kò ń ṣe ẹ má yí lọ ẹ kàn sọ Yorùbá yẹn lọ́wọ́. tẹ́fọ́ àmú náà ní pé kó lè yé yín táàkìlú náà ní pé kẹ́lẹ́ ro lákàá yín sí. àfa ẹ máa lọ́ṣẹ́ lè ka Gẹ̀ẹ́sì tó wà ń bẹ̀ yẹn ṣe máa ka Gẹ̀ẹ́sì tó wà ń bẹ̀. my brother Quran ò kí ń ṣe translation is not 100% as the main. ẹyin kan náà ní bàbá ká bàbá lè bá ọmọ sọ yẹn lẹ́ni ká gbé English sí ó ti di sin ẹ ti ní kò tún ṣe 100% nǹkan tá a máa ń sọ. no ìyẹn nǹkan tí mo sọ kọ́ nìyẹn pé the language of Quran. so it's okay Mr. Niyas nǹkan tá a fẹ́ kẹ́ sọ fún ìyá wa ń sìn ní pé àwọn wo ni wọ́n ń bá wí nínú àyà yìí. gbogbo ilé ayé pátápátá lọ́wọ́ bá ń bá wí bíbá yìí. kí ká gbé tàbí sí rẹ̀ wá ká lè wò bí àgbogbo ayé ni. mo fẹ́ jẹ́ kí n bá yín gbé. mo wà bí báyìí. mo gbé New York wọ́n gán sìngàn mayor wọn sìngàn Muslim ní sókè àná tó wà ní tẹ̀yẹ kéré. New York wọ́n gán sìngàn mayor wọn sìngàn Muslim ní sókè àná látọ̀ wà ní tẹ̀yẹ kéré ẹ̀ ti pọ̀ dáadáa ẹni tó náà bá fẹ́ sọnù dé lọ́nà máa sọnù kí lẹ̀ ń ṣe ẹ̀yin kẹ̀. bẹ́ẹ̀ ọjọ́ kòkó kúrò níbẹ̀ Allah ò kì í ṣe ọlọ́run Allah ló ń sọ̀yàn nù ọlọ́run ò ń sọ̀yàn nù. ibi tẹ ṣáàdákẹ́ ibi ẹkùn máa lálù gbàgbà máa sọ̀rọ̀ Amẹ́ríkà ṣe kinní kan mayor wọn Muslim ni ìgbà tí mayor wọn jẹ́ Muslim ṣe bá vote fún ni tó bá ṣe nonsense wọn á remove ẹ̀ abẹ́rù pé ó jọ Nàìjíríà ni ẹ̀ka kí n jáde ẹ̀kọ́ máa lálù gbàgbà ẹ̀ máa sọ̀rọ̀ ẹ̀rù bí i ó wọ̀ ti mọ intention Islam náà ti mọ̀ pé fẹ́ kó náà fẹ́ gbalẹ̀ ni náà wa bá ṣe ń sọ nonsense now ẹ ká kà kíni jáde dákẹ́ ẹ ká kà nǹkan tá a fẹ́ kà so ṣé lówó kò wá ń bẹ̀ ẹ máa wo tafsir Jalalain mo fẹ́ kà yìí ó ní we have reviewed it as an Arabic Quran. wọ́n ní a ti sọ kalẹ̀ yẹn pẹ̀lú èdè Lárúbáwá yẹn ìwé Kùránì. in the language of the Arabs. ní èdè Lárúbáwá èdè Arab. so that you, O people of Mecca, might understand.
wọ́n ní ẹ̀yin ará Mẹ́kà á lè yé yín and comprehend its meaning. ẹ̀ lè lágbọ́yé ẹ̀ dáadáa ẹ̀ mọ nǹkan tó ń sọ. Báwo ni gbogbo ayé ṣe jẹ́ Mẹ́kà? Gbogbo Mẹ́kà ẹ̀ gbà wá o. ilẹ̀ Mẹ́kà rẹ̀ àwa Yorùbá yìí náà ti wà ní. My brother, calm down please, calm down. Nígbà tá a ka Kùránì yẹn, ṣé wọ́n dárúkọ Mẹ́kà síbẹ̀? Èdè ta ló fi sọ? Àwọn wo ló ń sọ? Mo ń Àwọn wo bèrè ló ń lọ́wọ́ yín pé ṣé wọ́n dárúkọ Mẹ́kà síbẹ̀? nínú Quran yẹn farabalẹ̀ máa yìí nínú Quran yẹn nígbà tí Muhammadu give revelation yẹn àwọn wo ló ń give revelation yẹn fún? Àwọn tó wà present ń gbà yẹn. Ibo làwọn tó wà present yẹn wà níbo ni location Mẹ́kà ní wọn? sallallahu alaihi wasallam. Báwo ló wá ṣe kàn wá? Òun lélẹ̀ ẹ máa gbọ́. Ní nǹkan tá a tún sí báyìí, Ànábì asálàm kò kí ń ṣe wípé ó jẹ́ òjíṣẹ́ fún ará Mẹ́kà nìkan, gbogbo ilé ayé lọ́lọ́run ọba rán sí. ms ẹ kà ṣe báyìí ok àwọn àti sọ pé lálẹ́ ìyá wa iceberg máa fi Islam lẹ̀ àfa yìí ní tó ẹ̀bẹ̀ so ẹ kà ṣe báyìí àfa ẹ máa gbọ́ àfa ẹ kà ṣe báyìí so mo ti pé ọ̀tá nǹkan ẹ sọ pé ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká ṣe báyìí máa ṣe final test yẹn lélẹ̀ torí àti yanjú alákọ̀ọ́kọ́ pé bàbá lè fẹ́ ọmọ àti yanjú yẹn ẹlẹ́ẹ̀kejì ń sìn ìjẹ́ ẹ lè sọ nǹkan dáadáa márùn-ún táwọn bí gba ayé ṣe tó lè fi mú ìyàwó tó lè fi mú ìyàwó yìí dúró nínú Islam dáadáa márùn-ún táwọn bí ṣe ẹ bá lè sọ. Oya, ṣe ní time. Pápá nítorí ó yẹ ká ti drop yín. Okay, number one, alákọ̀ọ́kọ́, Ànábì asálàm ló mú Kùránì wá. So Kùránì dẹ̀ níyì. Ẹni sùúrù. A sọ pé nǹkan dáadáa ẹ má kàn waste time wákàlẹ gbẹlómi sókè nǹkan dáadáa táwọn bí ṣe dáadáa márùn ẹ ṣe. Number one, Ànábì asálàm ló ní Ọlọ́run bá fi Kùránì rán. Kùránì dẹ̀ ní Emmanuel. ẹni sùúrù ẹ máa gbọ́. ẹni sùúrù ẹ máa dùn lè bá fẹ́ sọ̀rọ̀ ẹ máa lo Allah ní àkọ́kọ́ ìkejì nǹkan dáadáa mi ìbéèrè ẹ máa gbọ́ mi ìbéèrè pé ṣé Muhammadu ló mú bó ṣe ń pè ní wa bó ṣe ń jàjà wa nǹkan dáadáa márùn táwọn bí gbá ayé ẹ ṣe nǹkan dáadáa márùn ẹ ṣe ó yá. Bẹ́ẹ̀ni òun náà ni mo ń sọ so mi ìdẹ̀lẹ̀ ká kẹ sọ pé kí ní pé ẹ fi Kùránì kún ẹ máa fi kún. A sọ pé nǹkan dáadáa ẹ máa sọ pé nǹkan dáadáa tíyàn ṣe ẹ máa ní ó mú ìwé kan wá àbẹ̀yẹn yẹn lọ́wọ́ nǹkan dáadáa táwọn bí gbá ayé ṣe márùn. Nǹkan tẹ́ bá ṣe lẹ̀ àwọn nǹkan tẹ́ bá ṣe lẹ̀ ni yóò máa pè ní dáadáa. Ìwà dáadáa ẹ máa gbọ́ kè ìwà dáadáa táwọn bí ṣe mí ìbéèrè Kùránì ìwà dáadáa táwọn bí ṣe ìwà dáadáa. My brother ẹ má sọ pé kí n má dárúkọ Kùránì síbẹ̀ Ànábì l'Ọlọ́run fi Kùránì rán nínú nǹkan tó nígbà tó délé ayé ara nǹkan tó ṣe nìyẹn a máa ka nǹkan tó ṣe náà ni tó bá dalé tí yín lẹ máa ló da tẹ bá ní kò dalé tí yín kò dalé tí yín nìyẹn. Ànábì asálàm l'Ọlọ́run fi Kùránì rán Allah fi Kùránì rán Kùránì dẹ̀ níyì manual ló jẹ́ manual bíi pé tẹ bá lọ ra fóònù tó máa sọ pé òkè ò báyìí ni kẹ ṣe fi bátìrì sí báyìí ni kẹ ṣe bẹ́ẹ̀ ni Kùránì jẹ́ ṣé ń gbọ́ mi. Gbọ́ àfọ afẹ́ gbọ́ mẹ́rin tó kù. À ń gbọ́ yín o manual. Ok ní ẹlẹ́ẹ̀kejì Ànábì sàlám ó ní ìwà tí wọ́n ń pè ní kíni ìwà kéèyàn ní àfọkàntán torí pé kíni kódà gan kí Islam tó dé gan sẹ̀rí tí àwọn ará àdúgbò tí wọ́n fi mọ Ànábì sàlám ní pé kíni alamin olùfọkàntán tó jẹ́ pé kíni o bá tọ́jú góòdì sí lọ́wọ́ ogbón tó bá wẹ̀ kó tọ́jú sí lọ bó ṣe fi sànàbì lọ́wọ́ báyìí náà bẹ́ẹ̀ náà ló máa ṣe dé bá nǹkan rẹ̀ padà sallallahu alaihi wasallam ìkẹ́ Ọlọ́run bá ti gẹ́ Ọlọ́run kó máa bá ṣe wọ́n ní nọ́mbà one wọ́n lànà bí mú Kùránì wà nọ́mbà two wọ́n lànà bí ó kì í jalè nǹkan tó ń sọ nìyẹn. olùfọkàntán bẹ́ẹ̀ ni nọ́mbà two pé kò kì í jalè àná bí ó kì í jalè ìgbà náà kì í jalè kò kì í. nọ́mbà three again ẹlẹ́kẹta again sallallahu alaihi wasallam Ànábì jẹ́ nìkan tó jẹ́ pé kíni kò ní sọ wípé kẹ́yìn lọ wípé ẹrú kò ní sọ pé kẹ́yìn lọ kóhun wájú Ànábì sallallahu gangan báyìí ló máa wà níwájú tẹ́yìn máa ṣẹ̀wá tẹ̀lé lára kí ni nǹkan tí mo sọ ní pé kí ni Islam tá à ń ṣe yìí Ànábì sálàm Ọlọ́run ọba fi rán. ẹni sọ ẹlẹ́kẹta yẹn ò yé mi òun ló sọ pé kí ni ẹ sọ kó yé mo fẹ́ kọ́ lẹ̀. Ànábì sálàm ó practice gbogbo nǹkan tá à ń ṣe nínú Islam. ilé ẹlẹ́kẹta ọkọ̀ tẹ̀ ń sọ ṣó gbàwé lẹ́nu fẹ́ sọ kí lẹ́ ẹlẹ́kẹta bẹ́ẹ̀ ni. kẹ́ ń gbọ́ mi. bẹ́ẹ̀ ni à ń gbọ́ ní omi gbọ́dọ̀gbọ́. mo ní pé ẹlẹ́ẹ̀kẹta ní pé kí ni gbogbo nǹkan tá à ń ṣe níbi ẹ̀sìn pátápátá à ń kírun ni à ń gbàwẹ̀ ni à ń lọ sí àjì ni gbogbo kíní ẹ̀yọ̀ kan ní lódìdí báyìí Ànábì sálàm. a ní ẹ máa gbọ́ nǹkan dáadáa ẹ máa gbọ́ ti ní ànábì ni ó mú ní ká má jalè kò kí ń jalè wọn á ní kílẹ̀ lẹ́ẹ̀kẹta àti ìgbé nǹkan tẹ́ ń sọ. alánàbì ló mú ẹ̀sìn wá ẹ̀sìn Islam. ẹ ti sọ Kùránì ẹ tuntun kílẹ̀ ọ̀rọ̀ ní òye mi. ọ̀tọ̀ ní Kùránì ìwé ni Kùránì láti fún wa ní guidance bá ẹ̀sìn gangan. a sọ pé nǹkan ẹ máa gbọ́ ìwà dáadáa tánàbí wù ní ayé ẹ ní 1 million sí nínú 1 million yẹn ló mẹ́sìn wá kí ni. ṣé kò wá ṣe nǹkan dáadáa a ní pé yàn mú ẹ̀sìn wá ẹ sọ pé kàmá ẹni sùn ó túmọ̀ sí pé ẹ lè sọ iṣẹ́ dáadáa ìwà dáadáa tánàbí gbélé ayé ẹ ṣe ìwà dáadáa ló bá gbáyé ṣe. nǹkan tí mo ṣe ń gbọ́ mi. bẹ́ẹ̀ ni à ń gbọ́ yín àfa. Ànábì sallallahu alaihi wasallam alóhun ló mú ẹ̀sìn wá ẹ̀gbọ́n tí mò ń sọ ni
Islam tá à ń ṣe yìí ànábì ló mú wá. àfa So a ní ìyẹn ìwà náà ẹ máa gbọ́ àfa ẹni sókè ó máa yé yín sìn àmọ́ òun ló mẹ́sìn wà ìwà gẹ́gẹ́ nǹkan tí mo sọ bí ìyá kan ń lọ ebi ń pa ìyá yẹn ànábì ní kó pa màálù ó fún ìyá yẹn màálù ìyá kan bí ọmọ ẹ̀ fẹ́ kú ànábì gba ọmọ ẹ̀ lẹ́ẹ̀ wá ní àyà yìí ó kọ́lé fún ó fún kẹ́tẹ́kẹ́tẹ́ ìwà dáadáa ìwà ẹni sùn ìwà ẹ máa gbọ́ ìwà dáadáa ìwà dáadáa ẹ máa gbọ́ bí pé ẹ máa gbọ́ ìwà dáadáa tí mo lè ẹni sùn ìwà dáadáa tí mo lè lára Muhammadu ẹ máa gbọ́ tó máa mú mi gba Islam ìwà dáadáa wo ló ní ìwà wo ló ní ìwà wo ló ní. àwọn nǹkan tí mò ń sọ yìí àwọn nǹkan tó ga ju nǹkan tí ẹ̀dá kan lè ní lọ nínú nǹkan tẹ́yìn sọ yẹn èèyàn lè nírú ẹ̀ náà. ok ẹ ọ̀dẹ sọ pé wọn kì í lánàá bí ló kọ́kọ́ kírun ṣèbí òun ló kọ́kọ́ gbààwẹ̀ ṣé ìrọ̀lẹ́ sọ nìyẹn. bẹ́ẹ̀ ni Ramadan tá ń gbà. ok ẹjẹ báyìí kọ́ náà ẹni sùúrù nọ́mbà 3 wọn lánàá bí ló kọ́kọ́ kírun ó dẹ pẹ̀lú àwẹ̀ Ramadan ẹ dúró náà ẹni sùúrù náà pẹ̀lú àwẹ̀ ó jẹ́ 3 ok nọ́mbà 4. ṣé ẹ ti ṣe yẹn báyẹn. mo ti bá yín ṣe lẹ̀ Quran ó má jalè irun àtàwẹ̀ nọ́mbà 4 ẹ̀jẹ̀ àlọ́ yà. ok anabi sallallahu alayhi wa sallam again ó jẹ́ èèyàn kan tó jẹ́ pé kíni ó ní akíkanjú lórí pé kíni òun nìkan báyìí ó dá dúró báyìí pé nǹkan tẹ́ ń ṣe ní Mẹ́kà yìí nǹkan tẹ́ ń ṣe nílùú yìí báyìí. òun nìkan lè fèsì yẹn bí 1 million. ó dá dúró pé pé àwọn èrè ó ṣe Muhammadu èèyàn American boy. ẹ máa gbọ́ nǹkan tí mò ń sọ wípé àwọn èrè tẹ́ fi ọwọ́ ara yín tẹ́ fi yèpẹ̀ tẹ́ lọ ra yèpẹ̀ tẹ́ fọwọ́ ara yín mọ́ àwọn èrè tí wọn sí bẹ́ẹ̀ nígbà tó Ọlọ́run bá ń da yín tó ẹgbẹ́ yín lẹ délé ayé lẹ dá àwọn èrè yẹn lẹ wá forí balẹ̀ fúnlẹ̀ ń pè ní nǹkan àwọn Ṣàngó àwọn ọjà kankan. fi wọ́n lẹ̀ wọ́n ti ń wájà. ó dẹ̀ lẹ́yìn gbogbo ẹ̀. ẹ kílẹ̀ pẹ́lẹ́ kẹrin yẹn kílẹ̀ pé ó lákì ọjọ́ jagunbadé akíkanjú. ó lákì ẹ̀rẹ̀jẹ̀ báyìí kọ akíkanjú ok akíkanjú. tẹ́mẹ̀sì bá rántí olójú ogun kan tí wọ́n ti yan yín Muhammadu wọ́n yọ irú ẹ̀ wọ́n yọ ojú ẹ̀. another thing again. ẹ dúró náà ẹ ní sùúrù ẹ máa ń kọ akínkanjú olójú ogun kan tí wọ́n ti yan wọ́n yọ yín Muhammadu wọ́n yẹ ẹjọ́ ẹ̀ wá ń ké. whatever mo ń gbọ́ yáyá ṣé ká máa sọ. ó kẹlẹ́ karùn-ún. anabi sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam ó fún ìlú ẹ̀ ó fún ní orúkọ tó ga jùlọ láyé yìí tó jẹ́ pé kò tí ì sí ẹni tó rírú ẹ̀ ṣe. so Muhammadu ló sọ wọ́n ní Saudi Arabia. rárá ó gbé yìí fún wọn. ẹ ló fún wọn lórúkọ lẹsọ ẹ ló fún wọn lórúkọ tó ga jù lágbàáyé tó ń lọ sọ wọn Saudi Arabia. alásàlà ló gbé iyì fún Saudi Arabia kó lájẹ pé irú Nàìjíríà wa náà ti bí ànábì ní ṣé báyìí Nàìjíríà wa máa ṣe wà ní. ok nǹkan dáadáa nìyẹn ok mo ti gbọ́ òun ló gbé iyì fún Saudi. kí ló kàn wá pẹ̀lú gbogbo ìtọ́sọ yìí báyìí. ms fi wọn lẹ máa gbẹjẹ ká béèrè ẹgbẹ́ alákọ̀ọ́kọ́ ms ẹni sùn ẹjẹ béèrè. ojú ẹran wa pin fáwọn ará àdúgbò. Mr. Niyas ms fi wọn lẹ ẹjẹ béèrè so Mr. Niyas ẹni pé ànábì ló kọ́kọ́ kírun àti àwẹ̀ Ramadan ẹjẹ ẹran yín létí ẹyọ kan ṣé rántí Kùránì kan tó sọ pé ẹ gba àwẹ̀ Ramadan a ti ṣe fún yín lọ́rọ̀ ọyàn bọ́wọn ẹni ìṣáájú ṣe gbà báwo ló ṣe jẹ́ ibẹ̀ yẹn ẹ jẹ́ abẹ̀rẹ̀ láti ibẹ̀. ẹni sùúrù ẹ má ṣe my brother ẹni sùúrù ẹ lánàá bí ló kọ́kọ́ gbà àwẹ̀ Ramadan ló dẹ̀ kírun nínú Kùránì wọ́n dẹ̀ sọ pé rántí bọ́wọn ẹni ìṣáájú ṣe gbà àwẹ̀ Ramadan ẹ mú lọ́rọ̀ ọyàn báwo ni ibẹ̀ yẹn ṣe jẹ́ báwo ló ṣe jẹ́. ẹ má dọ̀rọ̀ ru nǹkan tó sọ ìdáni mi sọ pé ẹ ṣe àbíhùn ṣe mọ wọn. àtọ́ bá sọ pé sàbíhùn ni kí ni ìtumọ̀ pẹ́tẹ́ wọn pé wọ́n pè ní. mo ní ṣe ti gbọ́ wọn rí ẹ ti gbọ́ wọn sábíàn rí ṣe ti gbọ́ pa wọn rí. sàbíkúlẹ̀ àwọn tó gba wájú di fronters. ṣe ti gbọ́ pa wọn rí ṣe mọ̀ pé wọ́n gbà wẹ̀ Ramadan abẹ́ mu. my brother ṣe ó yà ẹ mú jàyín jàyín. ṣe mọ̀ pé wọ́n gbà wẹ̀ Ramadan àbí ẹ mọ̀ ṣe mọ̀. my brother kò sẹ́ni tó. so ms wọ́n ní pé àwẹ̀ tó ń sọ mí pé kò kì í ṣe àwẹ̀ Ramadan ṣé bẹ́ẹ̀ ló ṣe rí tẹ́ bá lè sọ sí. sábà wo tafsir Ramadan nínú. no ẹ̀hún náà ẹ kọ́kọ́ dá wọn lóhùn tẹ́ bá lè sọ sí wọ́n ní kò kì í ṣe àwẹ̀ Ramadan. let me read for you. ẹ kọ́kọ́ béèrè lọ́wọ́ wọn dáadáa ms call down. kò kí n ṣe Ramadan my brother Ramadan àwọn máa jí ní aago márùn-ún. àwẹ̀ kí ni wọ́n gbà mí báyìí àwẹ̀ kí ni ṣé Ashura ni àbí. ẹ wo ń bẹ nínú àwọn míì tó jẹ́ pé àwẹ̀ tí wọ́n ní pé kí ni máa sọ̀rọ̀ fún yàn fúnjọ́ méje. no ẹni sùúrù àfàníyàs àwẹ̀ kí ni wọ́n sọ níbí báyìí ẹjọ́ afẹ́ tató lọ́ba yín gbé tẹ̀sí ìdáde àwẹ̀ ṣé Ashura ni ṣé àwẹ̀ Ramadan ni àwẹ̀ wo ló tún wà náà èwo àwẹ̀ wo ló ń sọ níbí báyìí. my brother Ramadan lèmi ń sọ̀rọ̀ lórí ẹ̀ báyìí pé. mo ti gbọ́ ẹ sọ pé níbí báyìí pé kò kì í ṣe kílẹ̀ tiẹ̀ sọ náà ẹ má yẹ kí n má tọ̀rọ̀ sí ilẹ̀ kílẹ̀ ni wọ́n ṣe ń bí wa. nǹkan tí mo sọ lélẹ̀ mo sọ pé anabi sallallahu alayhi wa sallam. ló kọ́kọ́ gbá àwẹ̀ mo wá sọ fún yín pé níbi ìṣẹ́ àfọ ìmọ̀gbọ́n tá a bá wá sọ fún yín pé àwẹ̀ Ramadan ni wọ́n sọ ń bí wa ẹ̀kọ́ kílẹ̀ máa rí sí a máa gbé tẹ̀ sílẹ̀ jáde nísìn òun mo ṣe jẹ́ kẹ́ẹ́ dílé mo fún láyé kẹta la mi. Kùránì lélẹ̀ ìjáde ẹni sùúrù àfọ àná ẹ pé mi ìbá yín jáde tẹ̀ sọ̀rọ̀ ẹ ti sọ ti yín tán pé àwẹ̀ ilé pé àwẹ̀ ìgbà tí ya Jésù tí wọ́n ló máa rápẹ̀rẹ̀ pé ó máa bí Jésù. my brother I give
I give you an example. Mo fẹ́ kí every àwọn call me, àwọn sheik me out there. This is your one and only Allah's wife. As usual, Allah ló máa give up. Islam ti lulẹ̀. So gbogbo yín ẹ wọ seat belt yín because riding yẹn máa wà bumpy díẹ̀. So ẹ jẹ́ àkàtà. Ẹ jọ Mr. Niaz, ẹ má interrupt. Afẹ́ kàtà sí ẹ̀. So ṣé kí n kà á kí olówó Ìkòtò àbí MS Baba, are you happy to read? Èmi ni màá tún fúnra ara mi. You go and reprogram it this thing. I'll do it myself. Ìyá àṣẹ bá fẹ́ ó yà ìkà ìjọba tó bá rìn. Kí wọ́n máa kà kí máa tú. Oh yeah, I'm gonna slowly, okay? All right. So Anka Tafsir by Ibn Abbas. Only fast a certain numbers of days, 30 days. Okay, gbààwẹ̀ fún 30 days, ọgbọ̀njọ́. Okay, and for him who is... Ẹ má bínú tẹ́ tó lọ, ṣáwẹ̀ Ramadan ló máa ń gba 30 days àbáwẹ̀ mi, ẹ jọ̀ọ́. Olówó Èkó, ẹ má stress ara yín, ó dárúkọ Ramadan náà, ó wà sálẹ̀, ọmọ Adébẹ̀. Ẹ máa ń sọ jàre, mo wá báyìí. Olówó Èkó, ẹ mute. Okay, all right, Mr. Niyash, ready? Ẹ jẹ́ ká tún bẹ̀rẹ̀, ẹ jẹ́ tún bẹ̀rẹ̀. Only fast a certain numbers of days, 30 days. Certain number of the day ní àwọn ọjọ́ kan bóyá bíi ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún 30s. And for him who is sick among you. Nínú yín ẹni tó bá wá rẹ̀ nínú yín nígbà táwẹ̀ yìí bá bẹ̀rẹ̀ yìí. Or on a journey. Àbí nígbà táwẹ̀ yìí ti ń lọ lọ́wọ́ yìí ó wá wà lórí ìrìn àjò. The same number of other days. Ní dédé iye òdiwọ̀n àwọn ijọ́ yẹn yàní bí àwọn ijọ́ tó dín yẹn. Let him fast the same number of days he missed. Okay. Nítorí pé ó wà ní ìrìn àjò yẹn àbórí ẹ̀ ó wà lọ́sítà àwẹ̀ sì ti bẹ̀rẹ̀ àwẹ̀ yẹn ti bẹ̀rẹ̀ Ramadan ti bẹ̀rẹ̀ ó wá kà pé okay ọjọ́ mẹ́fà ló fi rẹ̀ ọ́ o ọjọ́ méje ló fi rẹ̀ ọ́ tó fi wá di pé ó wá sinmi tó wá bẹ̀rẹ̀ àwẹ̀ padà ó wá wò pé okay o bóyá mẹ́wàá ló wá kù tó bá ó ti mí ni pé o miss 20 wọ́n á sọ pé déédéé iye 20 tó miss yẹn lẹ́yìn táwọn ẹ̀ bá ti wá parí tán ó wá dá 20 yẹn padà. Thank you, sir. And Ibola Wanisi. And for those who can afford to fast, there's a ransom. Yes. Ipe ìwọ tó bá jẹ́ pé bóyá o ní ulcer ọgbẹ́ inú àbí o ní ìṣòro kan tó jẹ́ pé kíni o lè gbàwẹ̀. Continue. They name the ransom there now. Yeah, the ransom is only for those who can afford it. Kì í ṣe pé àwọn tí wọ́n lè gbàwẹ̀. Only for those who can afford it. Afford to fast. Ẹ ká bẹ̀yẹn dáadáa again. Ẹ ti mí sẹ̀. Fún àwọn tó nágbára tó lè gbà Thank you. Ẹ̀yin sọ pé tó bá ní ulcer àbí wọ́n sick nǹkan tó ń sọ kọ́ nìyẹn ṣe get. Bóyá I misinterpret ni. Anyway, kò sí wàhálà. Ó ní pé then there's a ransom. The feeding of a man in... Ẹni sùúrù má dàrú mo ti wo kinní yẹn. Ó wà nínú kinní náà. Ó wà nínú bracket náà. Àbí? Ẹ̀yin lè misinterpret nǹkan tí mo ń kà, to be honest. Shaking... Oh, MS Babakini is slow. I prefer Lowe Eko's interpretation. Okay, all right, okay. Only, and for those who can afford to fast, there is a ransom. Ó ní pé ẹ mọ̀ pé nínú bracket ló wà pé àwọn tí wọ́n wá jẹ́ pé wọ́n lè gbààwẹ̀ yẹn o, ó ti yé báyẹn. Àmọ́ ó ní nǹkan tí wọ́n máa ṣe. Only let him feed a person in need. Okay. Kó wá fún àwọn tí pé kó fún aláìní bóyá ẹni tí ń gbààwẹ̀ kó fún lóúnjẹ. Instead of every day of the fast that he missed. Ní pé àti sọ pé kóun dá àwẹ̀ yẹn padà. Half a measure of wheat. Kí lẹ sọ ẹ tún kẹjọ. Half a measure of wheat. So on nǹkan tẹ́ máa fún wọn wheat be flour ṣe get. Okay. Only, but this is abrogated by Allah's saying. Ó ní pé Ọlọ́run bá ti abrogate ó ti yọ kúrò. Allah. Ó yẹ máa sọ̀rọ̀ lọ. So ẹjọ́ ẹ ní láti correct ara yín Allah. Only, but this is abrogated by Allah saying, and whoever of you is present me le ribe sorry crack wà lórí screen me. MS Baba kí ló sọ ńbẹ̀ yẹn, and whoever of you is. You can check it. By Allah saying, and whoever of you is present, let him fast the month. It is also said that this means those who can afford a ransom are not able to fast. Old men and women who are unable to fast. Mo ń gbọ́ má tún papọ̀ mo ń gbọ́ nǹkan tó ń sọ náà.
torí bó ṣe jẹ́ kí ní ẹ̀ pẹ́ má ṣẹ́gẹ̀. tún papọ̀ ọpọlọ ló máa tún fún wa báyìí tó bá bá ṣe ta. ọpọlọ báwo ṣé à ń sọ lárúbáwá ó ní yá english kan náà sọ ni. ẹ̀ka only and whoever of you is present let him fast the month. wọ́n ní pé ẹ̀yin tẹ́ bá ti rí tó sùn oṣù yẹn bá ti yọ oṣù àwẹ̀ tó bá ti yọ kẹgbàwẹ̀ náà. ó yá allow wife continue. Níbo la wà nísìn? After the bracket, it is also said. Okay, only it is also said that this means those who can afford a ransom and are not able to fast. wọ́n ní pé ìwọ tó bá jẹ́ pé agbára ẹ ká láti lè bọ́ àwọn èèyàn àmọ́ ò lè gbàwẹ̀. Old men and women who are unable to fast. wọ́n ní pé bí àwọn arúgbó wa lọ́kùnrin àti lóbìnrin tí wọ́n lè gbàwẹ̀. They should feed a needy person for every day of the missed fast in Ramadan. Okay, gbogbo ọjọ́ tí wọ́n fi gbàwẹ̀ yẹn o kí wọ́n fún àwọn èèyàn ní kí wọ́n fún aláìní lóúnjẹ yà ní pé ẹni tí ń gbàwẹ̀ kán máa bọ́ ẹni yẹn. In Ramadan. Nínú àwẹ̀ Ramadan bẹ́ẹ̀ ni. Ṣé ká dúró síbi àbí ká kà tán? pé àfa pé aya yìí pé kò kí n ṣe àwẹ̀ Ramadan ni wọ́n ń sọ. My brother wọ́n ń ṣàlàyé inú àwẹ̀ Ramadan fi yín kí ló. aya yìí ò ṣe Ramadan ló ń sọ àwọn Ramadan ni aya yìí ń sọ là ń sọ fún àfa. àwọn lọ kí ló dé ẹ wo tẹ́bà tí ń dọ̀rọ̀ rúbà yìí. wọ́n ń ṣàlàyé fún kẹ́lẹ́ mi bá a dá sí kí ní ms kò yé mi mọ́. Mr. Nisi. àwẹ̀ yìí àwẹ̀ Ramadan lókè kí ló kó pa àwẹ̀ yìí. Olówèkó ìgbà tẹ́mi wọlé wọ́n sọ pé àwẹ̀ Ramadan kọ́ o òun la fi gbé tafsiri wà ká fi understand Mr. you have to be honest ẹ ní láti wà honest ẹ má ṣe báyìí you have to be honest darling you gotta be honest. no nǹkan tí mo sọ kọ́ nìyẹn I'm saying pé anabi sallam ní the first person tó gba àwẹ̀ Ramadan wa ti àwa mùsùlùmí ń gbà àwọn wá sọ wípé wọ́n sọ pé àtàwọn yẹn gbà kò kí ń ṣe Ramadan tó ọ̀rọ̀ Ramadan lẹ́sìn sọ. kí ni aya yìí sọ fún aya yìí sọ fún Muhammed nínú aya yìí pé gba àwẹ̀ yìí o òun ti ṣe ní dandan fún ẹ o bí àwọn ẹni ìṣáájú ṣe gbà á so àwẹ̀ wo làwẹ̀ tí Allah ń sọ táwọn ẹni ìṣáájú gbà yìí àwa lọ wò pé nǹkan tó ṣàlàyé Kùránì fún wa ó dẹ̀ ń ṣàlàyé pé Ramadan ni ẹ̀yin dẹ̀ sọ pé kò ń ṣe àwẹ̀ wo wá ní. báyẹn kọ ẹ má dọ̀rọ̀ yẹn rú ok ó yá. ẹ sọ pé àwẹ̀ wo làwọn tó ṣáwájú gbà wọ́n ní àwọn tó ṣáwájú tẹ̀ ń sọ yẹn kánọ́bí tó dé yẹn pé kò kí ń ṣe Ramadan làwọn gbà àmọ́ Ramadan. mo wá sọ fún yín pé aya yìí Ramadan ló ń sọ ẹni kò kí ń ṣe Ramadan láti lọ láyé débi tàdé. nǹkan tẹ́yìn sọ ni pé àwọn tó ṣáwájú pé. ms ẹ bá mi dá sí i mo ní Ramadan là ní aya yìí ẹni kò kí ń ṣe Ramadan afọ mi ìbẹ́tẹ̀ ẹ má parọ́ náà. iye báyẹn nǹkan tá à ń sọ kọ́ ni ẹ sọ pé àwọn aláwájú pé àwẹ̀ tí wọ́n gbà. ìyá wa wà ní ìgbẹ́ náà ó lè bó ṣe parọ́. àtúntẹ̀síwájú ok àwẹ̀ Ramadan Muhammadu kọ́ ló kọ́kọ́ gbà ẹ jẹ́ ká tún lọ síwájú. so ok ẹ jẹ́ ká lọ bòmí ms ẹ jẹ́ ká gbé nípa àwọn Sabian jáde àwọn ló kọ́kọ́ gba àwẹ̀ Ramadan so ẹ fún wa ní Kùránì yẹn pẹ̀lú tẹ́ẹ̀sì yẹn ẹ jọ ẹ jẹ́ ká lọ bẹ̀ àwọn tó kọ́kọ́ gba àwẹ̀ Ramadan a máa lọ bẹ̀ ń sìn. ṣé ká gba nǹkan tẹ́yìn sọ gbọ́ àbí ká gba tafsiri gbọ́ ṣe get èwo la máa mú bẹ́ẹ̀ a lè mú méjèèjì náà. listen carefully listen nǹkan tá à ń sọ lélẹ̀ ẹni pé àwẹ̀ pé àwọn ará wájú àwẹ̀ tí wọ́n gbà wípé Ramadan ni wọ́n gbà nǹkan tá à ń sọ bẹ́ẹ̀ yẹn nìyẹn má sọ pé àwẹ̀ Ramadan nìkan ni wọ́n gbà so explanation tẹ̀síìrì tẹ gbé wálẹ̀ kan tẹ̀síìrì Ramadan nìyẹn àwẹ̀ táwọn ará wájú gbà àwẹ̀ ọ̀tọ̀ ni kò kí ń ṣe Ramadan what are we talking here kí là ń sọ mí báyìí náà. ẹni tí wọ́n fa ẹ máa gbọ́ àwẹ̀ Ramadan àwọn afitá tó gbé jáde ń sìn a máa sọ fún yín àwọn Sabian ló kọ́kọ́ gbà ṣẹ́lẹ̀ bá wa ka àyà yìí sọ̀rọ̀ ká lè bá ṣe ń lọ sí ẹ̀yẹ́ ká sọ́kó lè yé kí gbogbo èèyàn gbọ́ ibi tá à ń sọ sí pé àwẹ̀ Ramadan Muhammadu kọ́ ló kọ́kọ́ gbà so Quran tàbí kàn sí ní Quran 262 ẹ̀yin tẹ́ bá ń bá wa lọ ó yẹ ẹ̀jẹ̀ ká káfa àwọn tó kọ́kọ́ gbà àwẹ̀ Ramadan ibẹ̀ là ń lọ sìn ó yá. Indeed, the believers, Jews, Christians and Sabians. wọ́n ní àwọn tó nígbàgbọ́ àwọn Jew àwọn Kristẹni àtàwọn Sabian. Whoever truly believes in Allah. wọ́n láwọn tó bá ti nígbàgbọ́ nínú Allah. And the last day. àti ọjọ́ kẹyìn. And does good will have reward with their Lord. tí wọ́n ṣe dáadáa wọ́n ní wọ́n máa ní èrè lọ́dọ̀ Olúwa wọn. And there will be no fear for them, nor will they grieve. wọ́n ní kò ní sí ìbẹ̀rù fún wọn kò dẹ̀ ní sí ìfòró fún wọn. àfọ àṣẹ máa kábẹ̀ ṣó yé ní àbíkó yé ní afẹ́ lọ gbé tẹ̀sí ẹ̀ jáde. tó lọ gbé jáde àwọn Sabian ṣe ti rí wọn. iná lẹ́sìn náà àmọ̀nù wà lẹ́sìn náà hádù ìbọn náà ti wá dákọ̀ Ramadan mi báyìí níbi Kùránì tẹ̀ka yìí. ẹ̀ka ayà ṣe ti rí àwọn Sabian ti rí àwọn tó ń jẹ́ Sabian. ẹni sùúrù níbo náà ti dákọ̀ Ramadan mi báyìí. a máa lọ gbé jáde nínú tẹ̀sí ṣe ti rí àwọn tó ń jẹ́ Sabian. tẹ̀sí ni kiri àní níbi Kùránì ìbọn náà ti dákọ̀ Ramadan mi báyìí. ẹni àfọ ṣe ti rí àwọn tó ń jẹ́ Sabian nínú Kùránì ṣe ti rí wọn. ẹ máa sọ. ẹkàn ṣe ti rí wọn ká tó lọ gbé jáde ms yẹ gbé tẹ̀sí jáde lárúbáwá tí wọ́n kà tó gbé English jáde. It don't make it difficult. Afẹ́fẹ́ nǹkan wọ̀nyí, a kàn ń try láti clarify. Ṣé ti rí mention àwọn Sabians? Ṣé get? Ẹ dẹ̀ sọ yes or no. Kì í ṣàgídí now.
Come on, àwọn Mùsùlùmí ẹ̀yin lè máa ní Islam is this, Islam is that. Ẹ máa sọ tòótọ́, ẹ yé máa parọ́ mọ́.